Ìkànnì Àwarawa TV lẹ ti ń wò wá báyìí, eléyìí tí a sì wà níbi ayẹyẹ tí wọ́n ti ń ṣe àgbélárugẹ àṣà, èdè àti ẹ̀wà Yorùbá, eléyìí tí wọ́n pè ní Ògo Yorùbá Award tó ń wáyé lónìí. Bí a ti ṣe mọ̀ pé ìdálù níṣèlú, wọ́n ní bí a bá sì ṣe rìn la ṣe ń kó ni. Gbogbo àwọn tí ẹ̀rí ń bí lè ní ohun tó jẹ mọ́ àṣà, ohun tó jẹ mọ́ ìṣe, ohun tó jẹ mọ́ ìgbéga Yorùbá pátápátá lẹ́rìí tí wọ́n mọ̀ gbé lárugẹ. Ẹ rọra fìdí kalẹ̀ kẹ́ mọ́ bá wa ká lọ bí a ti ṣe mú wa lọ́kọ̀ọ̀kan èjèèjì lórí Ògo Yorùbá Award. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Ìkànnì Àwarawa TV àwa ń bẹ̀ ní Sẹ̀pẹ́. Orúkọ mi ni Hajiya Zainab Hakeem Yusuf. Èmi ni President Adorable Women International. Ó ga jù wá. Bí a ti ṣe mọ̀ pé Ògo Yorùbá Award ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ẹ bá tiẹ̀ ní kẹ́ ṣàpèjúwe award yìí ní ṣókí, ẹ bá wa ṣàpèjúwe. Ní ṣókí, Ògo Yorùbá ó ní láti ṣe pẹ̀lú gbígbé ìṣe àti àṣà wa lárugẹ ní ilẹ̀ Yorùbá, àti wípé ní Nàìjíríà o, àṣà títa wa Yorùbá ó lékenkà, ó dẹ̀ gbilẹ̀ dáadáa. Ǹjẹ́ àwọn obìnrin tiẹ̀ wá ń gbé Ògo Yorùbá, ǹjẹ́ à ń gbé lárugẹ bí? À ń gbé lárugẹ nípa ìmúra wa, láti bí ìmúra wa lẹ ti máa mọ̀ pé à ń gbé Ògo Yorùbá lárugẹ. Ká lo gèlè ni o, ká lẹ̀ṣọ́ ni o, ká wọlé ìsìn, àṣà Yorùbá ni ibi tí a ti ń gbé Ògo Yorùbá lárugẹ. Àmọ̀ràn fún àwọn ọ̀dọ́ ìpẹ́ẹ̀rẹ̀ tó jóbìnrin tó jẹ́ pé ilẹ̀ òkèrè náà ti ń lọ mú oge ṣe. Ọwọ́ wa ni eléyìí wà. Àwa tá a jẹ́ òbí, àwa tá a jẹ́ ìyá, àwa tá a jẹ́ aṣíwájú fún wọn, a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé Yorùbá dùn, èdè wa dùn, àṣà wa dùn. A gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ wa kí wọ́n lè ní ìgbàgbọ́ nínú wa. Ọwọ́ àwọn òbí ló wà. Ògo Yorùbá, Ògo Yorùbá, ǹjẹ́ àwa Yorùbá ń gbé ògo wa lárugẹ bí? Anyway, àwa àgbélárugẹ bó ṣe yẹ, kì í ṣe bí àwọn bàbá wa J.O. Fágúnwà, àwọn bàbá wa Fálétí, Adébáyọ̀ Fálétí, àwọn bàbá wa bí Akínwùmí Ìṣọ̀lá, kì í ṣe bọ́n ṣe ń ṣe, ó ti fẹ́ máa di nǹkan tí ó ti fẹ́ di mí tí a kì í fẹ́ jírí ní àtàn. So yes, bẹ́ẹ̀ ni so kò mo ń jẹ́ kí n sọ pé ló jẹ́ kí n sọ nínú orin mi pé tí mo fi àkọlé ẹ̀ ṣe àṣà Yorùbá. Àṣà Yorùbá lẹ́wà púpọ̀, àṣà bàbá wa ni. Ṣé bí ẹ mọ̀ pé bọ́mọ Oòduà bá jí lówùúrọ̀, ìyẹn ni pé a ti jíire. Àjíire bí ọkùnrin á dọ̀bálẹ̀ kí bàbá pẹ̀lú yeye, even àtẹni tó jù ní lọ. Tó bá ṣíjọ obìnrin ni a ṣe kí ni mà? Àfikún lẹ́bẹ̀. Àṣà tó dára tó rẹwà tó wá pòfin. Ẹ mọ̀ pé nínú Báíbù náà ó ní pé bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ lórí ilẹ̀ tí Olúwa wá fún ẹ. Tó pòfin Ọlọ́run mọ́. Èmi wá dúpẹ́ bàbá kó ka mí mọ́ wọn o. Ẹ rántí pé lọ́jọ́ ọ̀rọ̀ sọ nínú léde, òwe ló bá wọn wá, àmì ló sọ wọ́n lórúkọ. Ẹ mọ̀ odò. Odò, redo, odò, dòre, odò, remi. Ṣé ti rí pé lọ́jọ́ ọ̀rọ̀ sọnù níléèdè, òwe ló bá wọn wá, àmì ló sọ wọ́n lórúkọ. À ń jẹ̀gbá lẹ́nu, ẹ̀dá lè kọ́lé kọ́ pé gba, à ń fi gbàgùn pẹ́ lóko etílé, à ń fi gbá bomi mu lóko. Ó jẹ́ kó yé mi pé ìgbà ló láyé, ẹ má jẹ́ kó bàjẹ́ o, ẹ má jẹ́. Àmọ́ ṣá ọ̀ya o, ọ̀ya o, ó yá kí wọ́n máa relẹ̀ láyé, ó yá o. Ẹ ṣe àdúpẹ́ sá. Agbẹ́dọ̀. Ipa wo lẹ̀yin kó láti gbé Ògo Yorùbá lárugẹ sá? Gbogbo ayé ló mọ pa tí mò ń kó láti gbé Ògo Yorùbá lárugẹ. Torí tí wọ́n bá wo iṣẹ́ ọwọ́ mi wò, wọ́n á rí pé Yorùbá mo fi ń ṣe. Kò ń ṣèdè Haúsá, kò dẹ̀ kí ń ṣèdè Ìgbò. So èdè wa kò gbọ́dọ̀ parẹ́. Tó bá ti parẹ́ bígbà tí ejò bá sọ orú ẹ̀nù ni. Tẹ́jọ bá ti sọ orú ẹ̀nù, kò sí ní tó kù mọ́, ejò di okùn ni. So ìdí nìyẹn tá gbọ́dọ̀ máa gbé èdè Yorùbá lárugẹ títí láéláé. Tọ́ níbo ló kù sí fún àwa Yorùbá láti gbárùkù ti nǹkan wa? Ibi tó kù sí pọ̀ o. Ẹ ṣáà wò sá. Gbogbo àwọn ọmọ tá à ń bí léde òní, òyìnbó ni wọ́n ń sọ sí wọn. Ẹ̀ẹ́dẹ̀lẹ́rú òyìnbó tí ó ti ọmọ ẹ̀ mọ́lé tí ó mọ̀ sọ Yorùbá sí. Káwọn èèyàn pa èdè elédè tì kí wọ́n gbé tiwa lárugẹ. Àwọn ọmọ tá a bá ti rán nílé ìwé dandan ni kí wọ́n gbóyìnbó. Ṣùgbọ́n Yorùbá tá a fi bí wọn yìí ká jẹ́ kán gbọ́ná pé wọ́n ó tiẹ̀ gbóyìnbó lẹ́yìn wa ọ̀la. Lára ohun tó ń gbògo Yorùbá ga náà ni ẹ̀sà pípè. Ní ìlànà tiyín, ǹjẹ́ ìpèníjà wà
láti lo ẹ̀sà pípé gbé ògo Yorùbá ga? Ṣé mọ̀ kò síṣẹ́ tí ò ní ìpèníjà pàápàá jùlọ iṣẹ́ tá à ń ṣe yìí gẹ́gẹ́ bá ṣe jẹ́ ọmọ Yorùbá tá a dẹ̀ ń ṣerú iṣẹ́ tá à ń ṣe yìí púpọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn máa ń rò pé àwa tá a bá ń ṣerú iṣẹ́ yìí ìpèníjà àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni wọ́n á ní ológun ni wọ́n pàápàá jùlọ àwọn ọkùnrin á máa bẹ̀rù láti súnmọ́ wa láti wá bá wa pé tó a nífẹ̀ẹ́ yín afẹ́fẹ́ yín. bẹ́ẹ̀ yóò bá wá láti ilé onífá tàbí ọlọ́ṣun kò gbúdọ̀ mọ́ pẹ̀sà o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ohun ẹ̀ máa ń yàtọ̀ ẹni tó bá wá láti ilé ilé tán bí kinní yìí mọ́ gọ́gọ́gọ́gán ẹ máa ti mọ̀ níbi ohun ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jáwọ́ ṣe náà ẹ ti mọ̀ níbi ohun ẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀. ṣé pé ohun àyàtọ̀ téèyàn abínibí ó yàtọ̀ sí abínibí abínibí ni ti ń bí. bẹ́ẹ̀ ni abínibí ni ti tèmi. ilé onífá ni àbọ̀ ọlọ́ṣun. níbi èṣe ilé onífá àwọn èsì ìṣọmọ ọlọ́ṣun ṣùgbọ́n ìyá bàbá mi eléégún ni bàbá mi olóṣòoko ni. ẹjẹ́ àwọ̀ bẹ́ẹ̀ ti ṣe ń dára sí tẹ́ fi ń gbé ògo Yorùbá lárugẹ. ọ̀dà bẹ́ẹ̀ ó ṣe déédéé àpèké ògbómọ fẹ́rẹ̀ lé bàbá mi ìràwọ̀ ni mi ò máa fò jẹ́sẹ̀ yìí ọmọ Adéọlá ọba tí fọba jà mọ́rí ògbó ọba ìlú ìràwọ̀ èmi lọ́mọ tẹ̀tẹ̀ nígé ọjà ìràwọ̀ àgbà tí orí tẹ̀tẹ̀ ìràwọ̀ kọ́ má lọ rè ìjójì gíní mọ́ ìràwọ̀ bùgbé àwọn òòṣà òkò òòṣà tó wáyé tó ń tẹ̀ṣọ́ òòṣà tí kì í mẹ́ni tí ò ní lárí bẹ́ẹ̀ ni òòṣà tí kì í mọ́dá lè yẹn gbogbo ìlú ni wọ́n ti ṣàgàn àgàn ìràwọ̀ nìkan ní òṣùwọ̀n ìràwọ̀ rà ó tó wọ̀ ọ́ máa fò jẹ́sẹ̀ yẹ àpèké ògbómorí bàbá mi ìràwọ̀ máa fò jẹ́sẹ̀ yẹ ò àjòrí mi ò ẹ bá mi déràwọ̀ nílé ọlọ́lá. ẹ bá ń dárúkọ yín fáwọn ará. orúkọ mi ni Adéọlá Adéníkẹ́ ọmọ yẹn máa pè mí ní àpèké ajóbàtà àpèké ajóbàtà lórúkọ mi o ẹ máa pè wá sóde. tó Ògo Yorùbá Award ṣì ń tẹ̀síwájú èmi náà lọ tẹ̀lé wọn láti lọ kọ́ bí wọ́n ti ń ṣe ń jó bàtà láìpẹ́ ìmú padà bọ̀. láti Ilé Ifẹ̀ Ọ̀ṣun State. Ifẹ̀ ò dáyé. Bẹ́ẹ̀ni. tó Ògo Yorùbá bó ló ti ṣe yé yín sí mà. Ògo Yorùbá jẹ́ nǹkan pàtàkì fún nǹkan òwúrí pàtàkì fún àwa Yorùbá ta ní láti gbé lárugẹ no matter what àṣà wa ni a ní láti embrace ẹ̀ ká gbé ní arugẹ káwọn èèyàn lè mọ̀ kán gbà á gbé yẹ̀wò lọ́wọ́ wa. ọ̀nà wo lẹ́yìn nígbà tẹ́ fi ń gbógo Yorùbá ga. Gẹ́gẹ́ bí ìmúra mi ìmúra olóyìnbó mo fàkún sọ́rùn láti jẹ́ kó mọ̀ pé ọmọ ọba ni mí mo tún wá láti ilẹ̀ Yorùbá ó jẹ́ ara àwọn nǹkan tí mo máa ń ṣe. ǹjẹ́ ẹ ń fi àṣà Yorùbá kọ́ àwọn ọmọ yín bí? bẹ́ẹ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan pé àwa tá à ń fi òyìnbó kọ́ ọmọ ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó èdè wa àṣà wa ó yẹ ká jẹ́ kó máa reflect ní gbogbo nǹkan tó bá ń ṣe òyìnbó kíkọ́ wọn máa kọ́ tó bá dé ilé ìwé. ọkùnrin àforíjì ní ọ̀pàtà níkà dẹ̀dẹ̀rẹ̀ Ìbàdàn rí Ọ̀yọ́ state àwọn atẹ́fẹ́wò lórí YouTube lọ́nà láyé àwọn náà rí mọ́sùwárì láti ń bọ̀ ajímọ̀jú ló kú látàárọ̀ lùdí apẹ́ bẹ́ẹ̀ nígbà tá a kọ́kọ́ ṣètò bàbá wa tẹ́bi iṣẹ́ ìdí alọ́wọ́ àwọn àlùbáríkà èèyàn àgbà òjò òṣèré ọmọ bọ́láńdé alúyọ̀ ọkọ̀ ìyá wa péjú ògúnmọ́lá òbí tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín sà ṣé àmọ́dọ́ tí ò sí nǹkan kan ló wà mí òfòdùn bàbá tiwa ìbá yín o ṣé àmọ́dọ́ tí ò sí ń sà èyí náà lè fi iṣẹ́ ìdí alọ́wọ́. ìtọ́lọ́wọ́ bá jẹkù ní náírà ó gbé jẹ wọn lọ́dọ̀ mọ́jà orí ikú. báwọn gbọ́dọ̀ sàmì orí ikú náà sì ṣe sáré orí lọ́wọ́ àní. títí tí fo títì ìwú tí ó pa ní wáàkì. bàbá mi ti jẹ mọ̀nìmọ̀nì ọmọ àyẹ́ ẹ̀rí jẹ. sàkàtì lu sákàrà ọmọ àyẹ́ ẹ̀rí lù. ọ̀rọ̀ jẹ́ ìrètò lọ sọ́ọ̀sì ọlọ́dọ̀ pọ̀pẹ́ ẹ̀rú nígbà tí èdè ní ọ̀pẹ ti kú. ibẹ̀ yìí sà. wọ́n lẹ́nu ṣé ìyá ayọ̀ ọgbà ni. káfí ẹnu adákẹ́ kè sọ̀rọ̀ omi gbóná. ẹ sà ọba Bọ́láńdé Alúwẹ̀ dáwọ́ mi sà èmi mo ní bẹ́ẹ̀ wọ́n mọ̀ ojú wa mọ̀ wá àwa ni ẹgbẹ́ jìnnà fún yàrá lóyún tẹ̀ ẹ sá lọ àwọn ọmọ àlẹ́ jọ́kìnní àná rẹ̀ yìí ẹ wojú nínú ẹ wojú wa sáàjọra wa ni sẹ́sẹ́ káàjà jẹ ni ẹ sà bẹ́ẹ̀ bá ti mọ tẹ̀sí fún wa ẹ máa kó àlọ́ mọ́ṣúárì ẹ lọ ẹ̀ bá mú wa
àbí ẹkú àlọ́ ọ̀ràn yàn ẹ lọ fẹ́ àgbàpọ̀ àrọ̀ ọ̀rọ̀ wa bàbá rò. àwọn ọmọ kọ́nà. olówó ní kọ́nà tó bá sọ ọmọ olùsí ní wúlò ti bẹ̀ẹ̀kẹ́ rẹ̀ jẹ́ sọ̀rọ̀ wà lè rọ́ọ̀sà ẹ má ro kankan lórí ọ̀rọ̀ wa bàbá làwọn ra mọ́tò fún wa ẹ má ra mọ́tò fún wa bẹ́ẹ̀ ra mọ́tò fún wa wọ́n gbé ta ẹ bá ní rọmọláńké káyọ̀ náà gbóṣù láti ta mẹ́rin sí bẹ́ẹ̀rẹ̀ bàbá mi ọ̀rọ̀ wa ni alájọ ògbó náà lọ ọ̀rọ̀ wa ẹ sà mọ́tò làwọn ọkọ̀lé fún wa ẹ má kọ́lé fún wa bẹ́ẹ̀ kọ́lé fún wa wọ́n gbé ta ẹ bá ní kọ́lé òun parí kó tó bá ti jóná àkọ́lé bàbá tó jó ẹ wà lówù sí ẹ sà bẹ́ẹ̀ ló ṣe bá wa náà kàwé ọ̀sẹ̀ náà ṣe bàbá fẹ́ kí hàn pé wọ́n ọmọdédé bòbó lásìkò kí ẹkú ìṣèdáì ewu ìṣèdéjà ọmọ ìṣèpẹtẹ kúndéjà pẹtẹ ẹkú ìwọ ọmọ. ẹ̀sà ara ilé wa tó wọlú àsọtẹ́ wọn èrè àwọn lọ́wọ́ nígbà tí ò lè wẹ̀. kúndíjí jẹkùn ní ẹran ní jẹran sàkàtì lu sákàrà ọmọ ìyá nílùú títí tí ń fo títì ikú tí ọ̀pá ní wá kiri kárí kàpọ̀ yíyẹniyẹni tá ló lè wá bọ́ọ̀gù rè káfí ẹnu adákẹ́kẹ́ sọ̀rọ̀ omi gbóná kúrò gàdí níbi rẹ̀ sí pé yóò ní tó nǹkan tí yóò ní kàṣà. bàbá náà lọ ti àná olówó sẹnu jẹjẹ jayé àwọn olùsí ajẹnu wọlúwọlú olúwa mi ẹ má ro kankan lórí ọ̀rọ̀ wa ẹ má ro kankan àwa ti gba ká fún ẹ má kó àlọ́ odò dáadáa ẹ lọ́ọ́ náà wò ó dò. wọ́n lówó bá bẹ́ẹ̀ mo tí ó bẹ̀rẹ̀ látòrí wáìnì mọ̀tínà trọ́fì góòbàjì ẹjá wà dẹ̀dẹ̀ yóò mo ti a márùn àlẹ́wà yòókù ń pa ọ̀tẹlẹ̀kó ọ̀tẹlẹ̀ka sígírákẹ́rù sẹ̀kẹ̀báǹtù ìgbìnlẹ̀ jọmọdé 20 ìkúlàkú àgbà rẹ̀ ọtí àwọn àdìdẹ̀ ẹnu. bẹ́ẹ̀ lẹ́yìn ló bá wọn ní àbájá dìde wọ́n ní ọwọ́ wọ́n ní ọwọ́ àbáni ọwọ́ olúwa àmì ẹgbẹ̀rún mẹ́jọ wọgbó lọ. Oyàlùmọ́ ti dé o ẹ ń bá rí oyàlùmọ́ tó bá lòun rè èèyàn olúwa ara èèyàn àti èkú nínú ọtí àlùbáríkà tó dáa téèyàn ó mu ti sílì ọyọ téèyàn ó mu ti ọkọ̀ ní téèyàn ó mu ti ọ̀rà mọ́tò oyàlùmọ́ nù lẹ́yìn ọtí kọ̀sọ̀ sí má ọ̀rẹ́ mi kí ló mú táwọ̀ rẹ̀ fi dán báyìí oyàlùmọ́ ni ìwọ̀n sọ fún ọ pé èèyàn máa mu tí òódọ̀ rẹ̀ àlùbáríkà ni tọ́ ọ bá jẹ tọ́ ọ bá fi oyàlùmọ́ rẹ̀ nínú èpè nínú àdúrà ó ṣètò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ọba gbogbo ló bẹ̀rẹ̀ látòrí márùn mẹ́lẹ́wà tòbó ń pa ọ̀tẹlẹ̀kó ọ̀tẹlẹ̀ka síkírá kẹrùsẹ̀ ẹ̀fẹ̀ bá fi gbìn mẹ́jọ wọlé fẹ́ǹtì ìkúlàgbọ́ àgbà rẹ̀ ọtí táwọn ọmọ ọtí àwọn olówó mọ̀tínà oyàlùmọ́ trọ́fì wáìnì àwọn olówó ni mò ń kọ́ àwọn. lórí ẹ̀fẹ́ lóde tà ń ṣe 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 bàbá sàlà ṣeré àwàdà o ẹ̀fẹ́ lóde tà ń ṣe bàbá sùwé ṣeré àwàdà ẹ̀fẹ́ lóde tà ń ṣe bàbá wa láti wọ́n ṣeré àwàdà o ẹ̀fẹ́ lóde tà ń ṣe ọmọ bọ́dá ní alúwẹ̀ ṣeré àwàdà o ẹ̀fẹ́ lóde tà ń ṣe bàbá wo òkúndùn wọn ṣeré àwàdà o ẹ̀fẹ́ lóde tà ń ṣe ọyẹ ẹ̀fẹ́ lóde sàlà ṣeré àwàdà o ẹ̀fẹ́ lóde tà ń ṣe. àjẹwà tètè lọ́wọ́ àjẹwà tètè lọ́wọ́ kúrò nílé o àjẹwà tètè lọ́wọ́ bàbá kúrò nílé o àjẹwà tètè lọ́wọ́ ìjẹkújẹ là ń jàmàlà sólórí fún alára sí àjẹyẹ lọ bàbá àfẹ́rọ́wọ́ yẹn. àwọn ó dá wa lójú pẹ̀lẹ́kẹ̀ wá sí ọbẹ̀ o ó dá wa lójú pẹ̀lẹ́kẹ̀ wá sí ọbẹ̀ o ó yà kò sẹ́nà tó yẹ. àwọn aláṣọ pélé lùbọ́ rí wa máa ń fà wà láṣọ fàyè bàbá gbèsè tí a jẹ ó ti pọ̀ o. ẹkú ọdún o. ẹkú ọdún. ọjà ló mọ ẹkú ọdún o. ẹkú ọdún. ìwòye ọdún tó lọ là ń kí àwa bá ṣe yí sẹ́mi. ṣùgbọ́n àtúndì bàbá kan ò bá bàrà tó bẹ̀ yìí ọmọ bàbá láì bàbá ti wà bá bàrà tó bẹ̀ yìí ọmọ òkùnkùn bàbá ti wà bá bàrà tó bẹ̀ yìí bàbá àgbà wà búrò àbẹ̀rẹ̀ sí wáyé. nítorí wípé bọ́mọdé dẹ́kun jẹ́ bọ́mọdé dẹ́jà jẹ́ tó bá bàrọ̀ gidi gbà wá ní wájọ bàbá ẹ̀ o. wọ́n lé ẹ̀yìn ní ẹ̀rù kẹ́tọ́ sòkò lórí ẹ̀rù tí ẹ̀ gbé dání olúwa ọba ògbé. àbí bàbá kan ò bá bàrà tó máa yọ̀ ọ́.
òfin wá ṣeré rí. bàbá àrà tó máa yí ọmọ. òfin wá ṣeré o. bàbá àrà tó máa yí ọmọ. ẹyinjú bèbèrè pè o. bèbèrè pè. sígá sígá o. sígá sígá o. bèbèrè pè o. bèbèrè pè. ẹyẹ ní sígá sígá o. sígá sígá o. ọyá bèbèrè pè o. bèbèrè pè. ọdún orí jẹrí káyọ̀ o. ó yá jẹrí káyọ̀. ẹyinjú ara rẹ̀ dà o. àdúrà tó ní bàbá kan o. bàbá àrà tó máa yí ọmọ. òfin wá ṣeré rí. bàbá àrà tó máa yí ọmọ. àtúndì bàbá kan o. bàbá àrà tó máa yí ọmọ. òfin wá ṣeré. bàbá àrà tó máa yí ọmọ. ọ̀yá náwó náwó ẹ ṣe. ẹ ó fọmọ jèrè ọ̀yá náwó náwó ẹ ṣe ẹ ó fọmọ jèrè ọ̀yá náwó náwó ẹ ṣe o. fún wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọ́lọ̀ ní lára wọn èyí tí wọ́n ṣe yìí náà Ògo Yorùbá award la pé o please let's join our hands together for God in their life we can do that better mo ní ìṣe ìbò bóyá ẹ̀gbọ́n Yorùbá ni lọ́nà tó ànábì ìrìwọ́ náà hánú ó nílé ìrọ̀lẹ́ tó gbé wọ́n pàtẹ lórí Haúsá bá mi òkúnú ó lè yóò ṣe Haúsá pé wọ́n pàtẹ wọ́ tó ẹ ṣe púpọ̀ ojú òde tì ẹ má gbàdá bí ẹ ti wá ẹ gbàdá bí ẹ ti wá. ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Ògo Yorùbá Award ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní a ṣì ń padà bọ̀ a tún ti padà dé báyìí o ẹ kú dédé àsìkò yìí o. ẹ ṣeun púpọ̀. àbí ká kí n ṣòǹṣòǹṣòǹ ni. ṣé ọmọ Yorùbá lẹ́yìn báyìí. ọmọ Yorùbá ni mí o. ọ̀tọ̀ bá tiẹ̀ ní kẹ́ sọ nípa Ògo Yorùbá Award kí lẹ lè sọ nípa. nǹkan tí mo lè sọ nípa Ògo Yorùbá Award pọ̀ gan-an torí pé Ògo Yorùbá Award ó jẹ́ nǹkan tó di gbogbo àwọn nǹkan ṣẹ̀dálẹ̀ mú tó ní í ṣe nípa Yorùbá. Alákọ̀ọ́kọ́ ṣe mọ̀ pé nǹkan máa ń pè nǹkan ní Ògo Yorùbá ó gbé nǹkan tó gbé ẹwà Yorùbá yọ àwa gẹ́gẹ́ bí olórin dẹ̀rẹ̀ ó gbé nǹkan tó ń jẹ́ ẹwà èdè àṣà Yorùbá àṣà àti ṣe ọ̀rọ̀ èdè ìṣẹ̀dálẹ̀ tí Yorùbá tó gbé gangan dúró. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń wò yín báyìí wọ́n wò pé iṣẹ́ ẹ̀ lè tiẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní kí ẹ sọ kẹfà nílé kankan lórí Adé Remi ọmọ Yorùbá ni orúkọ mi ni Fẹ́mi Sola. ẹ ṣé wá dúpẹ́ sà. ẹ káàbọ̀ sórí ètò Ògo Yorùbá Award tó Ògo Yorùbá kó má wọ̀ mí ipa wo lẹ́yìn kó sà. látara ipa tá à ń kó náà ló gbé wa débi báyìí lẹ́ni láti odidi Kwara State láti wá síbí láti wá gbé Ògo Yorùbá ga ní nǹkan tó ṣe pàtàkì ní àwùjọ wa. láti bí ta ti ń gbé ògo Yorùbá láti ń gbé ògo orílẹ̀-èdè wa ga láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Yorùbá o a ní àṣà tó pọ̀ tí tó lè ṣe wá láǹfààní so mo dẹ̀ kí àwọn organizers láṣẹ Oya Award wípé wọ́n ṣiṣẹ́ ribiribi so a dẹ̀ ready láti 2021 version ó máa take place ní Kwara State which we àti ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀ báyìí so wọ́n wú wa lórí púpọ̀ jù. ọ̀pọ̀lọpọ̀ máa ń nígbàgbọ́ pé ìpínlẹ̀ Kwara ó ti súnmọ́ apá òkè àríwá ǹjẹ́ àṣà Yorùbá ṣó ń jẹ́ gbélárugẹ láti ìpínlẹ̀ Kwara. oh my God àwa gan la làṣà àwa máa fi yé wọn mi ò fẹ́ sọ̀rọ̀ nsìn o ó di ìgbà yẹn. orúkọ mi ni Bólúdé Ṣọlá Ibrahim mo ń represent Ògo Yorùbá ní Kwara and at the same time mo ń represent the cultural heritage and social development of Nigeria. lóríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ṣì ń wọlé sí gbọ̀ngàn tí ètò Ògo Yorùbá Award tó ti ń wáyé eléyìí tí a sì tuntun ní ọ̀kan lára àwọn èèyàn pàtàkì ní kalẹ̀ ń bí. ẹ kú dédé àsìkò ìsà. a kí yín gan o ẹ kú àjọ̀dún orúkọ mi ni Adésínà Garba tí gbogbo èèyàn mọ̀ sí Ọba Àkóso. bí a bá tiẹ̀ ní ká béèrè lọ́wọ́ yín pé àwa ẹ̀yà Yorùbá níbo ló kù sí fún wa. sẹ́rí ibì kan ni mo lérò ó kù sí fún wa. Àkọ́kọ́ ni pé a kì í gbé àṣà wa lárugẹ ojú máa ń tì wá àti gbàṣà wa lárugẹ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Even èdè wa tá a bá wò nínú gbogbo èdè tó wà èdè Yorùbá jẹ́ èdè tí ó rẹwà tó sì kún fún ọgbọ́n àti òye pàápàá jùlọ ó jẹ́ èdè tí ó ní ọ̀wọ̀ nínú. Tẹ́ bá wo Haúsá kò sí ọ̀wọ̀ nínú èdè wọn tẹ́ bá wo Ìgbò kò sí ọ̀wọ̀ nínú èdè wọn nítorí pé ihun tí wọ́n ó pe ọ̀rẹ́ wọn ni wọ́n fi pe bàbá wọn náà ni wọ́n fi pe ìyá wọn.
ṣé pé kò sápọ̀nlé kò sápọ̀nlé nínú èdè wọn. ǹjẹ́ àpọ́nlé ọ̀hún ṣì ń farahàn nínú ilẹ̀ Yorùbá bí? Ó ń farahàn àmọ́ kò tó bó ṣe yẹ kó tó. Ìdí ẹ̀ nìyẹn tínú mi fi dùn sí àwọn tí wọ́n ń ṣe program àwọn organizer because wọ́n fẹ́ gbé ògo àti àṣà Yorùbá ga ni. ẹ ṣeun adúpẹ́ sà. ẹ ṣeun gan. ẹ kú dédé àsìkò yìí sà. mò ń gbádùn yín. tọ́ Yorùbá ni yín ilẹ̀ Yorùbá lẹ ti ń jẹun èdè Yorùbá lẹ fi ń jẹun bí ẹ bá tiẹ̀ wá ní kí ẹ ṣàpèjúwe bí nǹkan ti ń lọ ní ilẹ̀ Yorùbá lórí àgbélárugẹ àṣà wa bó o ló ti rí. wọ́n ní kó máa lásà mọ́ jàsànù ká lè rí mú yangàn tó bá dọjú ẹ̀ yẹ àṣà Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ lára kí àṣà Yorùbá má bàjẹ́ ó ní Wálé ọmọ Adéọba àbúrò mi Mr Packaging òun lè gbé ètò tó ní kìmí kalẹ̀ ògo Yorùbá la pé àwàdà kẹ́ríkẹ́rí àwọn èèyàn ó rẹ́rìn bí lónìí àwọn èèyàn ó sì gbà mí ẹ̀yẹ ẹ rí i pé mo fẹ́ sọ Yorùbá mi ò fẹ́ fèèbó àmì ẹ̀yẹ ní jẹ́ àwọ́ọ̀dù ṣé rí i èmi a máa sọ pé òpìràrí náà dà tí ó gbà pálọ̀ gba yàrá má jèrè ti Yorùbá lọ́wọ́ a ní tó gbà pé gbogbo ara pátá lè lédùn àfisẹ́ Windows kò àjèrè wa kí Yorùbá tó lanu kó tó ọ̀rọ̀ ti sẹ́yọ káṣọ́ lógun lọ wọlé alára káṣọ́ lọ́gbọ̀n la wo òde ìjẹ́rò bàbá ti ń pèdè ká máa bá rí bùkún gbà wálé ẹ̀fùfùlẹ̀lẹ̀ lóbìnrin àlùgbín jẹ́ ìsinmi ṣayọ̀ Ọ̀rúnmìlà ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní fasábà bí ìwúrí fórí ń wèé ṣe oníṣẹ̀ṣe olúwa wa orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo ayé ṣé rí níta wá ṣe ń bí lónìí ní tó lápẹẹrẹ ni ibíbà yìí ó dùn kódà ògo yìí ó máa tàn káàkiri gbogbo ẹni tí ẹ sì wà ń bí lónìí á jọ gbádùn ara wa. Ọládàpọ̀ Àlàó lórúkọ tèmi ń jẹ́ ọmọ ọba ògo tó lógo tó nítàn tí ń tan ré kárí ayé bí n bá ti ń kàròyìn ní ìwé ńlẹsẹ rédíò máa ní ń sínú ìdíje pẹ̀lẹ́ nìkankan àánú Ọlọ́run ni mo rí gbà àánú náà ò ní fi gbogbo alẹ̀. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ mọ̀ kú ìyálẹ̀ta o akínyín púpọ̀ ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ bá wa dárúkọ yín ní fún àwọn aráalé àti ipò tẹ́ dìmú láwùjọ sà. orúkọ mi ni honourable táwọn pè ní aṣojú ṣòfin tẹ́ bá ti jẹ́ ẹni ọ̀wọ̀ lẹ́yìn pé ẹni ọ̀wọ̀ Akeem Adémọ́lá Ige mo dẹ̀ jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà àti ìrìnàjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé. lórí àgbélárugẹ àṣà ipò wo ni ìpínlẹ̀ Ọ̀yọ́ wà? a lè fi ọwọ́ rọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́yìn ní orí ìgbélárugẹ àṣà ilẹ̀ Yorùbá torí pé mo lè sọ wípé iwájú ni àwa náà wà pé tẹ́ bá ń wò ó ní ilẹ̀ Yorùbá ń bí nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ ntọ́jẹ́ máa ṣà ó ṣodo sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọba wa ọba aláyé tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. níbo ló kù sí fún àwa Yorùbá? ẹ ṣe ibi tó kù sí ni ọ̀rọ̀ western education tá a lè sọ pé ayé òde òní yẹn ibi tó kù sí nìyẹn gbogbo àwọn à ń gbọ́ pé àwọn ilé ẹ̀kọ́ wa àwọn àṣà ti ń parẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so adẹ̀ ti ń wọ́nà kó jẹ́ wípé a gbọ́dọ̀ dá tó jẹ mọ́ àṣà wa padà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó gbọ́dọ̀ jinlẹ̀ bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé girama tó fi dé yunifásitì bí ó ṣe gbọ́dọ̀ rí nìyẹn tí yẹn bá ti ṣẹlẹ̀ definitely àwọn àṣà wa á tún túbọ̀ gbòòrò sí á tún túbọ̀ gbé lárugẹ sí á tún ní ìlọsíwájú. ẹ ṣeun púpọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Honourable Akeem Adémọ́lá Ige special adviser to the governor olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà àti ìrìnàjò afẹ́. ǹjẹ́ ọmọ Yorùbá ni yín bí? kí lẹ rí? ìmúra yín yóò jọ tọmọ Yorùbá àfi bí àwọn ọmọ iná tó ń ta aṣọ lónìṣà. òun èyí ṣe iná mo múra gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí mo jẹ́ ni sẹ́mọ̀ pé gbà lára là búra. ẹ bá ń dárúkọ yín fáwọn. Yẹmí Ẹlẹ́sọ̀ ló kọ mi. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí. Bọ̀dá Núrù. ẹ gbé báàgì yín wá ní. ẹ fi báàgì lẹ̀ mo dá wa. ẹ pààrọ̀ aṣọ yín lénìí. kí ló dé ń gba àwọn èsè wúrẹ́ mo láṣọ mi. tọ́ lórí ọ̀rọ̀ Yorùbá bó lẹ ti ṣe ń ṣàgbélárugẹ àṣà ìṣe Yorùbá. Àkọ́kọ́ náà mo mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe àgbélárugẹ àṣà àti èdè Yorùbá pọ̀ gan lágbàáyé ṣùgbọ́n mo lè sọ pé tó mo wà nínú àwọn tí ń gbìyànjú láti jẹ́ pé àṣà wa ò ní lọlẹ̀ láéláé nítorí pé pẹ̀lú bí mo ṣe kẹ́kọ̀ọ́ gboyè ní iléèwé gíga náà àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ èdè Gẹ̀ẹ́sì tí wọ́n kọ́ wa èrò bóyá mo ti sọ bí èdè Gẹ̀ẹ́sì bí ẹ̀ẹ̀mejì rí
lórí ayélujára Yorùbá yìí náà ni mò ń sọ káàkiri tí wọ́n sì fi mọ̀ mí káàkiri àwọn ibi tí wọ́n ti mọ̀ mí. àmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lórí àgbélárugẹ èdè Yorùbá àṣà Yorùbá. ẹ má rò bóyá àṣà mẹ́gun ni àṣà àti ìṣe èdè Yorùbá tó fẹ́ sọ nù tó bá lajú rẹ̀ dáadáa yóò rí i pé kọ́dà àwọn èèbó gan yàtọ̀ sáwọn Brazil tá a mọ̀ rí àwọn èèbó gan wọ́n fẹ́ kọ́ nípa èdè wa ebi lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ la rí Cardi B tí ń lùlù bàtà tí ń lu sàwòdẹ fún tí sì ń jó ní tó fi lé mú látòdìdí bẹ́ẹ̀ tó sì wá bí ilé ẹ̀kan rí tó wá rí pé àṣà Yorùbá nìkan lòún mú lọ́kùnkúndùn ó yẹ wọ́n mọ̀ pé tí wọ́n fẹ́ sọnù ìkéṣe téèyàn lè sọnù tí Yorùbá ní padà jẹyàn lọ́jọ́ iwájú. ẹ ṣeun adúpẹ́ bá a dákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Yẹmí Ẹlẹ́sọ̀ ló kọ tí wọ́n máa ń pè mí mímú fúnra mi ń bọ̀ dánú rù. ẹ̀yin aráalé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń sọ pé onílù kì í fẹ́ kó tú ẹni tó ní ìṣe tó láṣà wọn ò ní fẹ́ kó parun lára àwọn ọ̀gá wa pàtàkì tí wọ́n mọ̀ nípa àṣà tán sì ń ṣàgbélárugẹ rẹ̀ nílànà táwọn náà ń tọ̀ wọ́n ti wà níkàlẹ̀ bí ẹ kú dédé àsìkò yìí sà. mo kí yín ẹ kú ètò àdẹ̀kú àbáṣe papọ̀ Ọlọ́run jó bàjẹ́ o. ẹ bá wa dárúkọ yín fún àwọn. orúkọ mi ni ọ̀gbẹ́ni àbíkọ́múrèdì Démọ́lá Babalọ́lá mo jẹ́ alága àwọn akọ̀ròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ NUJ Ọ̀yọ́ State Council. kí ni ikọ̀ NUJ ń gbé lárugẹ kí náà ń gbà lọ́nà láti ṣàgbélárugẹ àṣà. tẹ́ bá wo ẹni tó ń ṣe ètò tèmi yìí ọ̀kan lára àwọn agbátẹrù ètò yìí ó jọ ọmọ ẹgbẹ́ wa Ṣèyí Odùnúgà Chicago so àwọn atẹ́jẹ́ bí NUJ nípínlẹ̀ Ọ̀yọ́ aláti fara fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ nítorí àwọn tó délé ní àjọ ń ṣe ni ọjọ́ ṣe wa ni torí pé a rí pé èdè wa àṣà wa ìṣe wa àti ìgbàgbọ́pọ̀ Yorùbá kò gbọ́dọ̀ ti lọ sí ibi tí ò tẹ́ wa lọ́rùn láyé òde òní ọ̀làjú tó dé wọ́n ti kọ́ fún ọwọ́ gbá àwọn nǹkan táwọn Yorùbá mọ̀ bí àṣà ni o ìwà ọmọlúwàbí ìwà rere ìwà ìṣẹ̀ṣẹ̀ fi yàn gàn láwùjọ ó ti ń lo ọ̀yìn torí pé ọ̀làjú tó dé ó affect wa ṣùgbọ́n àwọn gbìyànjú pé tú àwọn program báyìí láti mọ̀ sí pé ìgbélárugẹ fún àṣà ni o ìṣe wa ni o àti èdè wa. ọ̀pọ̀lọpọ̀ ń fẹ̀sùn kàn pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí rédíò tán jẹ́ Yorùbá wọn ò ṣàgbélárugẹ àṣà tó wọ́n ti ń sọ di àdàmọ̀dì. bẹ́ẹ̀ ni ẹ máa ń gbọ́ àwọn ìròyìn sìn ẹ rí i pé ìjìnlẹ̀ Yorùbá táwọn kọ́ láyé alákọ̀ọ́bẹ̀rẹ̀ abdafgigbi ìjìkìlìmìnì ọ̀ọ́ pírí cctu wíyí àmọ́ sí òmọ́ wọn kọ́ wọn àbá bàbá àbá bàbá bá ọba ọba fún mi gbé agbè ẹ mú kí ni yẹn gbà yẹn wọ́n ti kẹ́ ẹ̀ mọ̀ pé èdè wa àṣà wa àmọ́ tọ́yìn sọ́nà ọmọ ìkéré gbà yẹn ọmọdún mẹ́ta ọmọdún mẹ́rin ọdún márùn náà ti ń kọ́ wa ọmọ ìjẹ́ ká gáìdì yín nípa bó ti máa ṣe ayé yín wọ́n pè kàn nígbà yẹn wọ́n pè kàn ní family planning gbàgbọ́pọ̀ ẹ̀dá tó máa rántí kò sí mọ́ so kí ni ẹ̀ sáà kó bá gan fún àṣà èdè ìṣe Yorùbá àwọn àsìkò rọ àwọn èèyàn wa àwọn aláṣẹ gómìnà nípínlẹ̀ Yorùbá pé kàn jọ kàn bá ṣe ìgbélárugẹ tó tọ́ fún èdè Yorùbá àwọn òyìnbó nísìnyí wọ́n wá ń kọ́ èdè wa lọ́mọdé kọ́ jẹ́ pé lọ́jọ́ ọ̀la àwọn òyìnbó máa kọ́ àwọn ọmọ wa ní èdè wa tá a mọ̀ fúnra wa so àwọn fásitì rọ̀ wọn ìjọba lẹ́kàjẹ̀ka pé kàn jọ kàn mú owó tó tó owó kàn fi tọ́jú àwọn olùkọ́ àtàwọn kọ́mọlédè pé èdè yìí kò ń jẹ́ àjòrò yìí mọ́ ó tó gẹ́. Forgive each other, come back together, cause to err is human, to forgive is divine. Your friends aside, why you doing this? Haunting our feelings, please come back. It's never too late, reason is never to be. Please pray for me. I love you, my baby. Hope you back.
iṣẹ́ olúwa kò sẹ́ni tó yẹ. ìṣẹ̀lẹ̀ orí ìtàgé òkú náà ṣe fọ́rọ́ dà sẹ́yìn ká panilẹ́rìn bó bá dójú camera rolling action bí bàbá ẹ̀ bá bẹ̀rẹ̀ ọlọ́run mọ̀ bí ṣe ń mú bẹ́ẹ̀ bá sì pàdé wọn lóde wọ́n jẹ́ tù ní bí ẹni tí ìsáwàdà àwọn ní pọ̀ yìí bẹ́ẹ̀ bá rí wọn bí ẹni tí ò lé àwọn wọn ò dẹrù bí wọ́n bá rá eléré orí ìtàgé àtẹwọ́dà ẹ̀sà ojú ò lè ti ẹ̀jẹ̀ tó ga jù nínú fìlà ló lẹ̀ yọ díẹ̀ bẹ́ẹ̀ ṣe dúró yìí gbogbo mi ọkùnrin tó bá ti ga báyìí mo mi máa ń fẹ́ràn wọn kì í ṣe àwàdàsà bẹ́ẹ̀ ṣe ga iná lẹ́sẹ̀ kẹta náà ṣe nítumọ̀ microphone sa máìkì tẹ́ ìsọ̀rọ̀ rẹ fi mílẹ̀ tẹ́ ìsọ̀rọ̀ rẹ. ẹ láìkí máìkì ṣá ẹ wò ó ṣe gbé dání ṣé wọ́n ṣe máa yín gbé dání náà lè. dáàbà yín gbé dání mo mèsì ọ̀rọ̀ dáàbà yín gbé dání. àwọn mèsì ọ̀rọ̀ ní. ẹjọ́ bọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ mọ́nà mi sẹ́. ẹ̀yin ti bàdàn mọ̀ kí sọ́nàfíà lábáyé o mi gbọ́ ok ẹni tí ò gbádùn ò ní jáde ọlọ́run ní láti sí gbogbo wa èyí tí a fi ń gbóhùn yìí ọlọ́run bá mú kúrò láìpẹ́ láì jìnnà tó ní fi ti etí petí tó lọ́wọ́ tó ti gbé káwọn àtúnkò etí ó ti dójú ẹ̀bọ́ nìyẹn olójú la ṣe rí àwọn tí ò gbọ́ kadà gan wọ́n tún lo gíláàsì ọlọ́kadà ọlọ́wọ́ bá gbé kúrò ń bẹ̀ òtútù àyà ní ọlọ́kadà àmọ́ bẹ́ẹ̀ ni kọ̀sọ́lọ́kadà tí ò ní ní jákẹ́ẹ̀tì tí ọba ti ní fi kú ṣe é nìyẹn díẹ̀díẹ̀ ni wọ́n ní bàdàn láwà iṣẹ́ lóòótọ́ ni àbírọ́ lónìí ọ̀lẹ́ níbí tó bá yẹ kó kí ẹ̀yin tí a bá dàn ọlọ́run ní jẹ́kẹ́ mórí sẹ́kú mo kí ẹ̀yin yá wa àwọn dájú wa kọ́lé ẹ̀ẹ́dá mi ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ wọn nínú kọ́mọ́ rẹ̀ wọ́n ní òfin ní rẹ̀ yìí náà ẹ̀ sàmì ẹ̀ dáadáa kẹ́ gbójú ẹ̀mí ẹ̀ lágbàríkà yá wa mo kí ẹ̀yin ọlọ́rẹ́bù wa tẹ́ wàá jókòó ọlọ́run bá òní dá yín láàmú láéláé wọ́n ní yorùbá àṣà ní ká wá gbé kábí lẹ́nì àyẹ̀wẹ̀kọ́ ẹ̀wọ̀n sẹ́ńtà àbàdàn ni ẹ̀yin tètè ìbàdàn ṣé mo kúrọ́ dà bóòtọ́ torí wọn pé ò lè parọ́ bàrà lẹ́yìn yìí wọ́n ní ọ̀nà méje ló já bẹ̀rẹ̀ èyí tó bá wù yàn ní kọ́gbà ń bẹ̀ àkọ́kọ́ alẹ́kùsọ́ wọn lọ já bẹ̀rẹ̀ ẹ̀kejì òjé wọn lọ já bẹ̀rẹ̀ ẹ̀kẹta ọ̀ranyàn ọjà bẹ̀rẹ̀ mọ́pó ọjà bẹ̀rẹ̀ àbí ọjà ibẹ̀ nígbà àdẹ́gbẹ̀rẹ̀ ibẹ̀ nílé pọ̀ dẹ́bíìsì ẹ̀yin bàbá yàrá gbàgbọ́ sí mọ́lẹ̀ èrè àṣà orí wọlé bẹ́ẹ̀ náà mò ń wo iwájú súnmọ́ mi bí mò ń wo iwájú bí mo ṣe ń wo èrè àṣà látù ní mò ń rí ọ̀sà ní mò ń rí bàbá wa Ìgbòho èébú oníbẹ̀rù jẹjẹ lójú ogun kó o bẹ̀ dáwọ́ rí mi òpìlà nínú àdàtí ó gbà pẹ́lú ọ̀gbà yàrá máa jẹ́ rẹ̀ lọ́wọ́ Ìgbòho ọ̀sà ọ̀rọ̀ bàbá dábì ìbá yín o ojú òní tì yín ẹ̀ẹ́sà àwọn eléyìí yàtọ̀ oh my god ilé ti kú. ó jẹ́ mi lọ́rùn lé. kí ló dé gbogbo nǹkan láyé pẹ̀lú ọgbẹ́ ni. ọgbẹ́ ni lórí ẹ̀sẹ̀ látúndà kìtì ní. tí náà tà lọ́la. tèmi ó tà lọ́la. ẹ̀jẹ̀ ìfẹ́ kó yóò tà lónìí.
olórí ọlọ́pàá ó ní ilé lónìí ọ̀gbọ́dọ̀ la. olórí tó kọ́ mi wọ́n ti lọ ti bẹ́ẹ̀. bọ́sù kọ̀dọ̀kọ̀ ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni. ní Èkó bọ́sù kọ̀dọ̀kọ̀ tó nǹkan. dákàrà ni ó gbowó èrò tí ó gba gbogbo ẹ̀ fún rẹ̀. àmọ́ nígbà tí bẹ́ẹ̀rẹ̀ òde kò ṣiṣẹ́ ń jí o. dàtẹ́ ń jírí nẹ́tíwọ̀kì ni o. bọ́ ọba mú ẹ̀mọ̀ lẹ̀ ń pọ̀ ni o. ìmọ̀ lẹ̀ ń pọ̀ ni ní sẹ́jì mọ́ sọ fún yín o. ìlú wa wọlé mo jókòó lẹ́gbẹ̀ẹ́ mọ̀mọ́ kan. mọ̀mọ́ yẹn jókòó wọ́n fèsì kọ̀dọ́tọ̀. kọ̀dọ́ ní mọ̀mọ́ ẹ sọ báyìí. mọ̀mọ́ sọ bẹ́ẹ̀. a tún lọ ya. mọ̀mọ́ ní ilé ìyá tán. báyìí pé ní ilé ìyá tán. ẹ sọ fún bọ́sọ̀ fún mi wọ́n á dúró alẹ́kùsọ̀ wọn lọ. wọ́n bá sọ mọ̀mọ́ àwọn èèyàn tó fẹ́ ní ọkọ̀ náà máa tún bínú sọ̀kalẹ̀ báwọn ọ̀lọ́mọ́ ṣe é sọ pé ọkọ̀ ìbèrò mọ́tò jóná mọ́tò kù bọ́ wá tó dé bọ́sọ̀ bàbá yóò tún rọ́ọ̀ṣì ẹni táwọn èèyàn tó yà wọlé kiri mo ní táwọn èèyàn fi yà wọlé èmi ò ní sọ màá máa bá mọ́tò yìí lọ tó bá débi tí mo lọ èmi á sọ̀kalẹ̀ màá sì sanwó mọ̀mọ́ tó bínú sọ̀kalẹ̀ náà pẹ̀lú ògbọ́n náà màá sanwó ẹ̀ lápò ara mi fún fọ̀dà balọ̀ sọ ọ̀rọ̀ ọ̀gá tí mo fọ́ bọ́ọ̀bá ẹlẹ́bí kan ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àárín ogun báyìí ni mo tó wẹ̀yìn mú fúdà ní èrè mú fún nígbà àpọ̀lọ́kọ̀ tẹ́ pẹ́ pé ẹfún mú fún ló ka ẹfún mú fún ló ń dè yìí bọ́ọ̀bá jẹ́ pé àárín sí òkà ìhún pẹ̀lú ọ̀yìn náà àwọn náà ó kò ń bẹ̀ bàbá bá sọ̀ kalẹ̀ bàbá bí ń ṣe dé alẹ́kùsọ tí mo ń lọ yìí ní sẹ́kọ́bọ̀ bá tó wọ mọ́tò mi tó mọ́ pé mú fún ni kọ́lọ́ wọn sàánú wa àwọn ọ̀nà níbù lálejò Ìgbòho Sànáńkì owó baba dami ẹ pẹ̀lẹ́ èèyàn yìí bá wọlé. kúrò ẹlẹ́fẹ̀ẹ́ tó bẹ̀ gbogbo ògbà ní aṣọ́pọ̀ ìdè. bí ó ti mọ ni ó mọ ni ìyá alátẹ̀tì ìtajà nursery school bí ó bá gbọ́. ìṣẹ̀jẹ̀ bá ti tó kóun ká tẹ̀lé àtẹ̀lé àtẹ̀lé àjọ àdáyàkùn tó kìlẹ̀ lò fún mi dáre àtẹ̀kùnlé ìsàlẹ̀ àtàkùrù màrà àwọn ilé pẹ̀lú kùdàtì àtàkùrù ìbàdàn ìdí ìgbẹ́ni bàdàn òkè ìgbẹ́ni bàdàn ìdí àgbẹ̀ òkè ìtàkù òkè ọmọ ẹ má jẹ́ àgbẹ̀ ìdá ọjọ́ ìpàdé ìdá pẹ̀lú sókè ìgbẹ́ àwọn ọmọ mi nìkan ní tèmi Dayọ̀ Abọ́dẹ̀rìn.
àṣẹ́bà ètò lọ lọ́wọ́ ní ògbóǹtarìgì àgbà nínú ọmọ Yorùbá tí Ọlọ́run ń lò tí wọ́n sì jẹ́ èèyàn dáadáa àfi dábàá púrọ́tẹ̀rà wa jẹ àwọn tí wọn ò fẹ́ kíyà jẹ ìran Yorùbá bí ẹ bá wo bàbá yìí lórí social media àti níbikíbi èyí tí wọ́n ń sọ fún ìran Yorùbá ní wípé ká ronú wò kó lè dáa mo kí bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà oró bàbá dámì ẹ dákun sà ẹ má bínú sà ẹni pé sàṣà pọ̀ nínú bí mo ṣe ń kí yín sà olódìdé yẹn o ló bá tán ẹ̀ka àbọ̀sà èrè àsàlátù bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn èrè àsàlátù ó ti pé ọ ẹ̀ka àbọ̀ ẹjọ́ Délé Gold on stage Délé Gold báyìí Délé Gold báyìí. Èdè ọmọ ọjọ́gbọ̀n ìbọn lẹ́yìn àtòdòdò àpẹẹrẹ ògbómọ wọn wà lóde orin àpẹẹrẹ ògbó ọmọ bá lùúra wọ. Ìbọn ẹ̀ tọ́ba ọ̀nẹ̀dẹ̀ ìbọn ẹ̀ tí wọ́n ọkọ̀ rẹ̀ fẹ̀. Ìbọn ẹ̀ tí mo tọ́ délẹ̀ ibi orí ní gbé. Àjọ ọ̀bọ̀lọ̀ pa mí bẹ́ẹ̀ ní tẹ̀kàtẹ̀kà kan ọ̀bọ̀lọ̀ sọmọ rẹ̀ lò. Àpẹẹrẹ ògbó àtẹ̀wò rẹ̀ wò sí. Onílọ́jọ́ pé o tí à ń ṣayẹyẹ tí à ń ṣe bẹ́bẹ́. Onílọ́jọ́ pé o tí à ń ṣe bẹ́bẹ́ tí à ń ṣàyògbó Yorùbá dàgbàrá owó. Àrà gbogbo la ó fowó dá. Onílọ́jọ́ pé o tí à ń ṣayẹyẹ tí à ń ṣe bẹ́bẹ́. Onílọ́jọ́ pé o tí à ń ṣe bẹ́bẹ́ tí à ń owó Yorùbá dàgbàrá owó. Àrà gbogbo la ó fowó dá. Àpẹẹrẹ ògbó orí bàbá wa ni. Àpẹẹrẹ ògbó ọmọ bá lùúra wọ̀. Ìràwọ̀ ni yóò máa fò dẹ́sẹ̀ yọ máa jẹ́ ọ̀la ọba tí mo bá jẹ. Ọmọ tẹ̀lé ní jọ́ yàrá wọ̀. Àpẹẹrẹ ògbó ẹja sẹ́kìdì náà bẹ̀rù mórí bàbá mi tó mọ́ lọ. Àmọ́ bàbá kọ́kọ́ dé àpẹẹrẹ jẹ́ kí bàbá mi ẹ̀gbọ́n mi. Ọjọ́ kìíní tí mo délé bàbá mi. Àpẹẹrẹ wọn ṣe mí lálejò ògiri ìjẹ̀jà tẹ̀lé ìmọ̀lẹ́ ọtí bàbá. Orí adé o. Ọ̀rọ̀ lọ́dẹ láwẹ̀ orí adé ọmọ aládé ìjẹ́jẹ́ rúbọ̀ ọmọ akúnyẹ́ tó mo bọ̀ wá bọ̀ ọ̀la. Ògbómọ Yorùbá rúbọ̀ ni ọmọ akúnyẹ́ tó mo bọ̀ wá bọ̀ ọ̀la. Ẹ̀yin lọ́mọ orílẹ̀ ẹ̀pẹ̀ ẹ̀lẹ́pọ̀ ní kàdékàdé òwúrọ̀ àkókò dẹ̀kú o. Ọjọ́ kìí ní ọjọ́ ní jẹ́. Àpẹẹrẹ ọkọ̀ wọn kọ́ kìkìkì lọ́rọ̀ dúró lé lọ́jọ́ sí. Wọ́n ní ìyá wọn tẹ́lẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ìyá ní kí n kọ́lé, kí mú kàn dífá, kí sì mú kàn dìbò. Ìgbà tí mo mú kàn dìbò, mo wá gbé sí dìbòlé, mo wá wà lórí ẹsẹ̀ àpẹẹrẹ ògbó. Àti pàdé mi lọ́nà ọ̀nà mi lọ́rẹ́ òjì ló gbé mi délé bàbá tó bí ọlọ́mọ. Ìgbà tó délé kejì, Ìgbòho Òòṣà mo gbógi bàbá rẹ̀. Mo tún gbọ́ kìkìkì lọ́rọ̀ lù lé lọ́jọ́ sí. Mo ní ìyá wọn fẹ́ lọ rè mèrè. Ìyá ní kí n bọ́lé, kí n mú nǹkan jíba, kí n má ṣọ dúdú kí n funfun kí n fi lórí òbí. Mo wá má ṣọ pupa lé lórí òbí. Àti pupa jẹ́ mi lọ́dẹ̀ ọ̀gá mi lọ́rẹ́. Òjì ló gbé mi délé bàbá tó bí ọlọ́run. Wọ́n ti mú nǹkan àdìgbò. Mo wá má ṣọ pupa lé lórí òbí. Àti ìpàdé mi lọ́dẹ̀ ọ̀yọ́ fún mi. Ẹ̀sìn funfun ló gbé mi délé bàbá ní. Ẹ̀sìn jẹ́ wọn bàtà fún ìlà fún àjẹ́. Báyọ̀ ìyá. Ìwọ lọ́wọ́ orí ẹ̀fẹ̀ lẹ́kọ̀ọ́ ní kàdékàdé òròjú arọ́wọ́ lẹ́kọ̀ọ́. Èèyàn tó ní bàbá yín láti òkú bàbá.
Àṣà Yorùbá lẹ́wà púpọ̀. Àṣà bàbá wa ni. Chief Sunday Igboho Ọ̀ṣà. Igboho, 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 Igboho. Ọ̀nà wọlé rọ̀mọ̀rọ̀ lẹ́rọ̀mọ̀. Eléyìí tó dá sílẹ̀. Ó ti dára. Ọmọ ọdún bá jí rọrùn. Ìyẹn ní pé a ti fi rẹ̀. Ó jẹ́ ọwọ́. Ọkùnrin yẹn lọ́wọ́ ẹ̀jí bàbá. Pẹ̀lú yẹyẹ. Àtẹ̀mí tó jù ní lọ. Ìlú wọn kó lẹ́nu mi. Èdè gò. Ọmọ rọwọ́ rọmọ ẹ̀kọ́. Ọmọ ṣẹ́ wò sílẹ̀ kúrò ìṣe. Ọmọ lálẹ́ mi rọ̀ tuntun. Sunday. Nínú gbogbo ẹ̀yà. Nínú gbogbo àṣà. Ọ̀nà rẹ̀ mi rọ̀ tuntun tó dá. Àṣà Yorùbá ló ń sọ fún wa pé kẹ́nà balẹ̀ bàbá lè. Ọjọ́ ayé wa kò lè pẹ́. Àyíká nínú gbogbo ẹ̀kọ́, nínú gbogbo àṣà. Chief Sunday Igboho. Ó ní àṣà Yorùbá ló sọ fún wa pé ká lọ bá lẹ́yìn. Ọjọ́ ayé wa kò lè pẹ́. Everybody think about
kó bàjẹ́ o. Yorùbá láṣà fúnra wa. Ẹ má jẹ́ kó bàjẹ́ o. Ìgbò. Ó ṣá ẹ má ṣe bínú. Tàbá ti tóbi. Lórúkọ bá ti dé. Ó máa ń fún yẹn. Àmọ́ ṣá ìdágìrì kì í já mọ́ lẹ́yìn ẹ̀kún. Ìfúró sí dá, àrùn ní dá mọ́ lẹ́yìn rẹ̀ o. Ọ̀rọ̀ kò fi rọ̀ tata, bàbá ti ń jẹ. Ó ní pé àyàwó ṣó àyàwó jẹ́. Ilé ayé bàbá jíde o. Mo dúdú yọ̀ ní mo jẹ́ ọmọ ńlá. Owó gbogbo dání, ó ní pé káwọn tó ti ràn kàn fún dún, káwọn tó lòkè má ṣe jábọ́. Káwọn tó ti ràn kàn fún dún, káwọn tó lòkè má ṣe jábọ́. Káwọn tó ti ràn kàn fún dún, káwọn tó lòkè. Bàbílù, dájú bí o. Ìṣẹ́jú méjì tó kù. Ọ̀làwọlé la gbé ọmọ. Ọ̀yá o, ọ̀yá o, ọ̀yá. Ọ̀làwọlé o, ọ̀làwọlé ni wọ́n wà lé. Ọ̀yá o, ọ̀yá o, ọ̀yá ni wọ́n wà lé. Brother, Bàbílù, ọ̀làwọlé mú mi. Ẹ wọ́n sọ báyìí, sọ pé àbúrúwà lọ́wọ́ sí. Thank you, ẹ ṣé. Dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ̀yin màmá mi tó wà mí lẹ́yìn. Lágbára Ọlọ́run ògo Yorùbá kò ní bàjẹ́, àmín, kò dẹ̀ ní parun láyé, àmín. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lẹ́ẹ̀kan sí mo kí ọ̀nàrẹ́bù wa níbí lálẹ́ ẹ káàbọ̀ sí. Mo kí Ajia Yusuf àti gbogbo àwọn ìyá mi. Dọ̀bálẹ̀ ẹ̀sà ẹ má ti jẹ́ òdìdẹ ẹjọ́ pẹ́ díẹ̀ lẹ̀ ṣé òdìdẹ wọ́n ní òdìdẹ wọ́n ní òdìdẹ omi dọ̀bálẹ̀ bí ìgbà tí ń ṣeré ọmọ ìṣekúṣe ti mọ́ ẹ lára.
mo kí gbogbo yín lágbára Ọlọ́run kò ní bàjẹ́ ẹ má jẹ́ kí mi ò fẹ́ sọ̀rọ̀ jù lágbára Ọlọ́run ògo Yorùbá kò ní bàjẹ́ kò ní parun ìdí tá a fi ń ṣe léèlé ni ó yé Ọlọ́run ọba ó yé gbogbo àwọn Yorùbá káàkiri àgbáyé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní wọ́n ráwọn Haúsá wọn ní lọ́bẹ̀ wọ́n ráwọn ẹ̀yà Ìgbò wọn ń lọ́bẹ̀ ṣùgbọ́n Yorùbá ẹ bá mi pàtẹ́wọ́ fún Yorùbá lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run kò ní bàjẹ́. ẹ dákun ẹ má wò wá rẹ ẹ pàtẹ́wọ́ fún Yorùbá. ẹ má ṣe wá báyìí. ojú òní tì yín gbogbo ẹni tí ó jẹun ọmọ ọwọ́ rẹ̀ dà lókè tó dá lójúmọ́ jẹun ọmọ ni. àbúrò mi dẹ̀ ni mo pè wọ́n jọ́ kan mo tún lo wọn fábúrò mo pè jọ́ kan mo ní ká jọ lọ ọ̀dọ̀ bàbá ìjọ yẹn ni mo tẹ̀ lásìdẹ́ntì àbí. ó lásìdẹ́ntì ó lọ́rọ̀ rí lẹ́nu ìbẹ̀rẹ̀ rẹ̀ dá àmọ́ ìgbà tó bọ́rọ̀ dé nínú pé bàbá wọn bá wa Yorùbá sọ̀rọ̀ ẹ̀sà yìí ni wọ́n fẹ́ pé ojú òní tì. ibi tó ti ń sáré bọ̀ ó sáré bọ̀ tó ń sáré bọ̀ tó ní ká pàdé express ń bẹ̀ yẹn ibi tọ́rọ̀ bàbá àtọ̀rọ̀ Yorùbá tó ká lára sí ni èmi mo mọ nǹkan tí mo ṣe àtèmi àti April 1 ká tó gbé bàbá ẹ mọ báwọn kan wá ẹ̀kan lé lọ́kẹ́kọ̀ọ́ mú wọn ẹ máa bọ̀ ń bí báyìí kò jọ. ojúlówó ọmọ Yorùbá ni bàbá wa Sunday Igboho torí bá ń ṣe nǹkan Yorùbá wọ́n ṣe nǹkan Yorùbá wọ́n wà ńbẹ̀ ìdí abájọ́nu náà fi wà bí lónìí ẹgbẹ́ hàn. wọ́n pọ̀ wálé lágbára Ọlọ́run wọn ò dẹ̀ ní dẹ́ni àbùkù lágbára Ọlọ́run ṣùgbọ́n bàbá níṣẹ́jú méjì mo fẹ́ sáré pé comedian kan mo mọ pé bí tẹ́ ń lọ lé ni mo mọ púpọ̀ ṣùgbọ́n torí àwọn ọmọ yín lè ṣe wà ń bí ẹjọ́ bàbá mo fẹ́ pé comedian kan lẹ́yìn comedian yẹn èrè àsálàtù mo mọ pé ẹjọ́ ń lọ bì kan ni èrè àsálàtù. kí comedian Yorùbá ògo Yorùbá ló pè dákọ̀ comedian Yorùbá. ṣe are you alright? Yẹmí Ẹlẹ́ṣọ̀ dà àbíjà. Ọlọ́run ó ṣe yín comedian bẹ́ẹ̀ ṣe pè mí comedian ẹ kúrò lẹ́wọ̀ ẹ ká ẹrù lẹ́dílé lórí ẹ kúrò lẹ́wọ̀ yín bàbá mi àti ayé màmá mi ti pẹ́ pé ó bí ẹ bá ṣe pé mo sọ Yorùbá ìbá bá wà bí ṣe mo parọ́ àwọn tí ń ṣe kọ́mẹ́dì eléèbó wọn ọ̀rá yìí wá wọn ò lè pè wọ́n gbà tí èsì Yorùbá wọn sọ Ọlọ́run ló ní mọ́ sọ Yorùbá ẹ dàpọ̀ ẹ pàtẹ́wọ́ fọ́lọ̀ ẹ ṣeun gan actually ṣé ọ̀dọ́ tí bá ń bẹ ń bí ọ̀dọ́ la ń gba àwọn ọmọ tó sì wà lábẹ́ àwọn òbí rẹ̀ tí kìíní ọ̀dọ́ wa ń gùn pé ọmọ mi fọkọ̀ máa kó lé àbí dáàdì mi ti sọ̀rọ̀ sí mi jù máa kó lé ebi bẹ́ńtà o má lọ o wo living example ni mi o ebi pa mí gbà wọn sápò ní ẹlẹ́sọ̀ o kí n ti ẹ̀ mọ̀ pé ebi ti ń lọ́tà yìí ebi ó pa ọ́ ẹtí bẹ́lẹ́gbẹ́ mi sì máa jọ sí kí láàrin Yorùbá bí ń jápa òye jẹ kí ṣe máa wù mí nù. ebi ọ̀dà o bàbá náà sì lágídí mo lọ yàrá ṣe ṣé ìgbà abẹ́mi adébáyọ̀ wá ṣe lọ́yà tẹ́lẹ̀ kí èmi náà ṣe lọ́yà ọ̀gá yìí ṣe lọ́yà èmi náà ṣàgídí big boy mọ bọ́ta ebi pa. àwọn bàbá tí ń bẹ bí ni wọ́n mọ ìdí wọ́n mọ ìtumọ̀ tí mò ń sọ pé tá a bá sọ fọ́mọ pé má ṣe nǹkan tó bá lóun ó ṣe ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ebi ọ̀rá yìí náwó tó mi dáadáa kó tó di borí mi pé tó ebi lọ́jọ́ padà ní aṣọ àlèkéṣe pé mo lè ebi ni. so ìgbà tí mo dé OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University wọn ò tiẹ̀ bí wípé sọ́ọ̀mù actor ni ọ́ wọn ò tiẹ̀ bí wípé sọ́ọ̀mù art ní a bá lọ gbé script jẹ̀ǹjẹ̀ kan báyìí wá mo dẹ̀ máa ń bá wọn pò pé kí ló dé tẹ̀ ẹ̀ fi èmi sọba ṣé ìjọba ni àbí wọn wẹrẹ akọ́dà ṣé mo jẹ akọ́dà ni ṣé nílì láì ìdúró mi jọ̀dún akọ́dà ni tẹ́ bá dáwọn olóyún kúkú tí wọ́n fi ṣe ọba kó inú kúrékúré báyìí ṣé lè ìjọba báyìí tẹ́ ẹ̀ fi eléyìí sọba bí kì í sakọ́dà bí kì í ṣe agbọ́pàá ọba ebi náà fẹ́ ṣe ọba ní bá gbé script wèrè dé lọ́jọ́ kan abájẹ́ mi lè rẹ̀ ń dà láìsí mo lè mi ò lè rẹ̀ ń dà láìsí wọn lọ́dà èyí ṣe agbọ́pàá ìtúkéwì mọ́ èmi sì ní ìṣù èmi ò nídìí láti mewì ké bí àtitọ́ wa lẹ́ẹ̀kan tèmi ní pé tí n bá ti lè mọ̀ bẹ̀rẹ̀ ọkọ rẹ irun yòókù mọ̀
àti yẹn délẹ̀ kan wọn lọ wọn bọ̀ wọn pa owó fún wọn wọn ta irú èmi ní ìsìn bó mo ṣe lè gbowó scope wo mo fẹ́ lò bá kí n lè kéwì wàhálà dé bá ṣé máa ní bàbá ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ àbíjọba síjọ́ àdúgbò mi ló. mo bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tá a sọ yìí Ìgbòho tí n bá ti lè mọ first name ẹ máa wọ̀ ẹ́ ń parí o. Ọlọ́mọ ọba òní ọba ní ìdíje ọba ní ọ̀gbìnkànjà àlàjá ògbìnkà ìjọ ìrẹ́ ní ìwé ìkankan èmi kan wọ́n tó ṣàṣẹ. Báyọ̀ ọ̀dọ́ ẹ̀yà ṣàlàjù ọ̀dọ́ ìjọba ní ọba ìlànà ìjọba náà wọ̀ wọ̀ ní ìdílé àwọn ẹ̀dẹ́ ọba àbíṣọ yẹn tòrò èmi wà lọ́wọ́ àyọ̀ nígbìdá àbàdà 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 àwọn onígbìdá onígbìdá ìran ní kọ́pọ̀ ìsọ̀ ẹ̀ lè bá yé mi jẹ́ mọ́ ìmọ̀ kìíní kọ̀ èmi lóhùn wòlíì àgbẹ̀ ṣèbí wà lọ́wọ́ tó bá sí tàbá lára búrẹ́dì máa nìdí ìgbẹ̀gbẹ̀ sọ́bí kẹsà àbúwà ìrọ̀ ní àwọn eléwì ẹmú wọn ta ẹni wọn máa sọ lẹ́yọ̀ kàn má rọ̀ sí wa lọ́wọ́ rẹ̀ má rọ̀ sí wa títọ́ ọ̀bẹ́ sọ gangan máa tú. Ladies and gentlemen, my name is Yemi Elesho. Àwọn yẹn bẹ̀rẹ̀ báàgì mi kò sí lọ́wọ́ mi actually wọ́n wá yá láti ìlú èbó kò sì wù mí kí n máa pàfọ́ọ̀mù kí dáàdì mi Sunday Igboho ọmọ sí lórí ìjókòó tọ́lá láyé tó lò sóbì ìdíje wọ́n yóò gbogbo lórí tán náwó fún ìdí iṣẹ́ mi náà lè ṣe o tí ẹ bá ṣe kó máa jẹ́ fún yín ẹ̀mọ́ tí mò ń wí o ẹ̀mọ́ tí mò ń wí o gbọ́dọ̀ yìí máa ṣe oríjìnà yẹ́sà ṣé bí kì í ti kìyìn ẹ̀ náwó MC dáàdì ẹ̀ wá. Ẹ ṣẹ̀ṣẹ̀ pè mí ẹ̀dá ẹjọ́ ẹ wà á tẹ̀sẹ̀ ẹ máa pè mí àwọn rẹ́sítà ṣé wọ́n bá àwọn rẹ́sítà ṣe máa ṣe. Ladies and gentlemen, let me use that. Hello. Yeah, introduce. Ọ̀sẹ̀ náà fẹ́ sẹ́kọ̀ọ́ fẹ́ kí ẹ kọjá owó ìṣẹ́ náà. Ẹ ṣe sùúrù. Ọlọ́run sáàlú. Ẹ jẹ́ ń gbà mí. Ọ̀sán tó fi ṣe kọ̀ǹdọ́tọ̀ ní kùlù. Ọ̀yà ẹ̀dá. Ẹnjìníà kí lèmi àti ẹjọ́ pọ̀ ewu wẹ̀rẹ̀. Wọ́n sì ọ̀dẹ́ bá dùn. Ẹ má sì mí wá. Ẹ sànú mi o. Introduce one and only heavyweight comedian. So yà mí wẹ̀rẹ̀ ní sòtì owó ọ̀wọ̀. Ìyẹn kò ń lọ mi tán sí comedian sọ lè mú mi. Ẹ gbọ́ wọn ní comedian ti máa dé bí. Introduce international heavyweight Undertaker Mighty Eagle one and only Fẹ́dísọ́lá Àbábálúwẹ̀ Àbísọ̀yẹ́tòrò international. Ó kọ́ ló fi jáde lóko. Èmi ẹlẹ́sọ̀ ni ìdáná máa ń bá. Ẹlẹ́sọ̀ international comedian. Wọ́n sì kọ́ mi o. Ẹ wá fún mi o. Mo ti wà ní ọkọ̀ tẹ́ sọ fún mi. Ẹ tún sọ. Àní ẹ tún sọ. Kí ló ṣe? Kí ni gbogbo ilé? Ìsáyé wò sí ọmọ ìlú. Ẹ bá mi tọ̀rọ̀ mi ṣe. Wọ́n ti mú wẹ̀rẹ̀ wọlé. Wọ́n ti mú wẹ̀rẹ̀ wọlé láti. Ọ̀sán àgbàlagbà lè kó nà ṣe bí ilé ṣe. Ẹ tó orúkọ yẹn sọ. Àmọ̀ mi kan padà. Ẹ mi ní dúró. Ọ̀nàrọ̀bù Adébọ́lá Ìgè. Ẹbí wọn mọ̀ ń ké sọ̀rọ̀ pọ̀jù nínú àwọn ìdílé òwe. Àìpọ̀ mẹ́rin nínú ọ̀nà bàbá mi ọ̀nà nínú ọ̀nà ọ̀nàrọ̀bù ìwọ òògùn ló ń sọ. Òkú ẹ̀ sáyẹ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀. Ọ̀nàrọ̀bù ọ̀tàkùnrin ẹ̀kúnlẹ̀ ẹ̀yẹ́ tó rán lẹ̀. Yes, I keep my message gangan. Let me believe they were serious. Bẹ́ẹ̀ tẹ ẹ̀rọ gbogbo kan ẹ̀rọ tí máa tó pè wọ́n ẹgbẹ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ ṣe ń bọ̀ tí wọ́n jẹ́ bí rẹ́sítà láti wàhálà jẹ́ ṣe. Ọmọ ẹ̀rọ òní ni ọmọ náà wọ́n já nílé ẹ̀jọ́ pọ̀ torí mo ń fi ìrìn náà lé ọ̀dà ọmọ ẹ̀kọ́ ẹ̀mọ́ òlẹ̀ sẹ́yìn ẹ̀rọ kí n jù sẹ́yìn ẹ̀rọ. Lẹ́rù yẹn sọ kọ́ lọ́dún. Simon, àwọn òsínbẹ̀ ìgbà àbúkà. Ẹ̀mí ká ní ìwọ̀n òyìnbó. Sẹ́wọ́n mo ṣe dé mi. Sáàjọ náwó tó ogun gbàdé. Yàtà ẹ̀jẹ̀ fún ilẹ̀ fún oní ti bá fẹ́ kí nǹkan tí wọ́n sọ nínú ẹ̀ àbí first name. Èmi á kà pariwo wà ní fún mi lówó. So mo ní MC
wrestler náà wọ́n pè mí bí ní wrestling wọ́n á pè mí àti sẹ́lẹ̀ kankan tó dé mo fẹ́ sáré repeat ẹ̀ ẹ wọ́n bìnrin tó mọ̀ sọ lẹ́ẹ̀kan gbà. ní ìṣe dá olóògùn ọ̀rẹ́ ìgbà àìbalẹ̀ gíláàsì bọ́ọ̀ bá ní fagbádà mi ló gbé ọ. introduce alágbádá mi o wèrè bàbá mi o wèrè bàbá mi o ọ̀yà introduce international mo ti bẹ̀ gbogbo rẹ̀. ẹni ẹlẹ́sọ̀ ni kí ni sinmi ẹbí lẹ́mu ẹ̀dá mi lọ́mọ. introduce tẹ́wọ̀ ẹlẹ́sọ̀ bàbá ọ̀dìsẹ́ ìrètí tó fagbádà mi. àbí ni ẹ má pè é tán. yá ìpọ̀wọ́ ìgbóhùnsá ọ̀bá ńlá ìrì ní bàbá mi ò kí ni ọba wà ní ọgbọ̀gbọ̀ mi tó ọba ní òfin ní ìjọ ìjọ àti ní ọ̀lẹ́ wọ́n ní ìrìn nínú ọba ní bẹ́ẹ̀ kàwọn ní kẹ́tù wò ní náà ní ìkòròdú òní ìlú ọ̀nà ọba àpárá ìsìnkú àpárá ìsìnkú lọ yẹ́ ẹ̀mú náà tó ti bọ̀ wọ́n ní ìrìn àjọ́bí ẹ̀wọ̀n ìrìn ẹ̀yà sàrẹ́ tuntun látàrún tí ẹ ti gbọ́ odún wúkọ́nù nígbà yẹn tó jáde wúkọ́nù tẹ̀. ẹ ti ń pè wọ́n odò ọ̀pá ilé látara. nǹkan ti sí ọ. tí iná mọ́kànlá sọ́ńgò ta mẹ́rin ayọ̀. ìlà rẹ ló bí àtẹrẹ ọmọ ọlọ́run ọlọ́run jà rẹ̀ dáwọ́ ọdún mọ́ wá gbà kùtù ó tún gbowó ọkọ̀ mu ilé náà rí po òkúrò ló náà yà sí orí ikú. sọ́nà ẹ wọ́n pàtàwọ̀ yìí náà màtún bẹ̀rẹ̀ mi. thank you. nígbà èmi ẹ ti sì yẹn gbé wà thank you wò látẹ̀kọ̀ zàtà ó kú 2 minutes. ẹ má dàn mo wọ́n látẹ̀kọ̀ mo lọ fẹ́ mi tó ní mọ́ lọ ṣé ẹ sọ́tẹ̀ fún mi kí tó wọ́n dẹ́ ọba scam ni mo lé ní tán ẹ̀rá ní thank you don't thank me please. ẹ sọ fún ẹ báwo ará let God thank me let God thank me. ẹ sọ pé ẹ gbé yàwó látàrí. Dádì mi àfi sí oyè tó rò dádì mi Papiluwẹ̀ ẹ ṣe gan adúpẹ́ ẹ ti change industry àdàgbà sínú industry ni ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ takuntakun tẹ́ ẹ ṣe àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ inú Yorùbá fi lòkó ti fẹ́ sọdá tí ó tún máa wọ̀ ní ṣé mo pa á. ṣùgbọ́n nígbà tí wọ́n dé wọ́n change ẹ̀ wọ́n reform ẹ̀ wọ́n jẹ́ àmọ̀ pé báyìí ló ṣe máa lọ ó dẹ̀ ti ń ṣiṣẹ́. Ladies and gentlemen, without taking much of your time, I still remain your one and only, and this is the very beautiful appearance of Yemi Eleso. Thank you very much. Oh no, ẹ kọ́ mi pàtó Yemi Eleso, you are too much. ilẹ̀ Yorùbá báyìí mo kí ọ̀nàrẹ́bù ìdè àti oníròyìn wa Ọlọ́run jẹ́kẹ́ parẹ́ gbogbo ọmọ Yorùbá tó wà níbí àti ẹni tí mo jù lọ àti ẹni tó jù mí Ọlọ́run ní jẹ́ kí gbogbo yín ó parẹ́ láéláé gbogbo ògo tá à ń ṣe bílẹ̀ ní ògo Yorùbá Ọlọ́run ní jẹ́ kí ògo gbogbo wa sọnù inú mi dùn pé mo wà níbí lẹ́nìí gbogbo nǹkan tó bá ti jẹmọ́ ti Yorùbá inú mi máa ń dùn kí n wà ń bẹ̀ Ọlọ́run ní ìpínlẹ̀ Yorùbá náà bàjẹ́ bóyá torí pé mo kọlà ní àṣà Yorùbá yẹn ti máa ń wù mí àti mi tó fọ kékeré ẹ̀gbẹ́ ẹ̀rí pé tó yìnbó ni láti pé bíi ti igbá tí àwọn bàbá máa ń fọ yẹn àkọ́bá gbádùn mi jù gbogbo nǹkan tó bá ti jẹmọ́ tí àṣà Yorùbá láǹṣẹ́ bí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ìnìkan ẹ̀kọ́ jẹ Yorùbá bẹ́ẹ̀ ká pílẹ̀ orin English gan bí àmọ́ pílẹ̀ yẹn kúrà bàbá wa rúlẹ̀ sọ̀la òbí sọ̀ni adé wọ́n tẹ́ ká máa gbọ́ bí nínú ẹ̀ wọ́n á ń pè àwọn rubbish kódà gbogbo tó wà mílíọ̀nù ẹ̀kọ́ jẹmọ́ ti Yorùbá ni gbogbo tó bá fẹ́ pè ẹ̀kọ́ jẹmọ́ ti Yorùbá nání ọmọ tá a bá ní ẹ̀wọ̀n làwọn nání ọmọ asẹ́gìtà nání ẹ̀kọ́ ogi ẹ̀rí pé nígbà tí àǹtí mi yẹn kì mí lẹ́ẹ̀kan orí mi wú torí pé ọmọ àlè ni wọ́n máa gbọ́ oríkì yé bàbá ẹ̀ tí ara rẹ̀ ò ní yá gágá ohun tó jẹ́ kí n wà ń bí lẹ́nì bọ́dà mi àtijọ́ wà tipẹ́ ó wá sọ fún mi pé àṣà táwọn fẹ́ ṣe lẹ́ni ògo Yorùbá ni bíbélì dẹ̀ ní ti bá gbọ́ pé ẹ jẹ́ kí a lọ sí ilé Olúwa ó nínú mi máa ń dùn tí bá ti wá gbọ́ pé nǹkan Yorùbá ara mi máa ń yá ẹ rí i pé gbogbo ibi tí Yorùbá délé ní inú mi ló pa àwọn ọ̀nẹ́rẹ́bù ìgbéwà ń bí ara mi yá bọ̀ àwọn bímọ òun tí kán wà bí lẹ́nìí wọn sì ń bí ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ jù akẹ́mọ́lá yìí wá olùkọ́ àwọn bí àwọn ọba àwọn àwà ń bí ni àtàwọn bàbá wa kọ̀ọ̀kan bọ̀ mọ́ mọ̀ fún òun ní fẹ́ wá tó lọ́mọ̀ pé mò ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé bíbọ̀ mi yẹn ọmọ fẹ́ fa ọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ tí etí ikún gbọ́ tó fi di ó sì ṣe kán gbọ́ torí pé èmi sábà bẹ̀rù ẹnì kankan àfọ́tọ́ Ọlọ́run tó nílé torí pé jọ́ ti ń kú Ọlọ́run lọ́mọ̀
bíbélì lẹ́ni tẹ́ ẹ máa ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ àwọn tó jù lọ tẹ́ ẹ bá kú síbẹ̀ ó ní ọ̀run rere lèèyàn ń lọ ìmọ̀ bẹ́ẹ̀ wà ní Kùránì náà bẹ́ẹ̀ èèyàn lè mọ béèrè fún ẹ̀tọ́ ẹ̀ lórí pé ilẹ̀ bàbá mi rè kéèyàn kú síbẹ̀ ẹ̀rù yẹn ń bè mí lórí gbogbo nǹkan tó lọ́wọ́ fún yẹn lọ́wọ́ fún mi náà so mo ti bímọ àwọn ọmọ mi sì ti dàgbà báwọn mi ti ẹ̀ kéré àwọn tó dàgbà tó lọ pé bí jáde mi ṣe rí rè wọ́n dẹ̀ mọ̀ fi fọ́tò hàn wọ́n pé bàbá mi kọlà mẹ́rin ó bu mẹ́ta nígbà tọ́jọ́ bá kójọ́ tí ilẹ̀ kọ́ lọ́lọ́mọ kì í ṣe pẹ́ nìkan gbà pé mo pàpọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ni bí tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé ẹ̀rí pé bílẹ̀nì ògo Yorùbá la pè ó yẹ kí gbogbo bí kọ́ mọ́ gbẹ̀sẹ̀ kó dípà káwọn pé mo lè mi fẹ́ jókòó torí pé kòrónà ò sí nílẹ̀ Yorùbá àkànṣe àwọn olórí wákàyè olórí burúkú wọn kàn tàn wá jẹ ni wọ́n fi wá gbowó kò sí ti ń jẹ́ kòrónà ò sí nílẹ̀ wa ní ṣùgbọ́n àwọn gómìnà wa àtàwọn president àtàwọn sẹ́nitọ̀ yẹn olórí burúkú ni wọ́n torí pé wọ́n ń tàn wá jẹ ni wọ́n fi wá ṣe business wọ́n fi wá ṣòwò so ọwọ́ ajé kí wọ́n mọ parọ́ fáwọn ìlú òkèèrè táwọn ní òtútù burúkú lọ́hùn-ún gbogbo nǹkan tọ́lọ́run fún yẹn lọ́lọ́run fún wa lẹ̀ Yorùbá òtútù wa kò ní mú jù òòrùn wa kò ní kọjá yìí so gbogbo orú wa kẹ́ wọ́n bá ní bọ̀ òtútù yìí pọ̀ lọ́hùn yẹn akọ́ọ̀bà nígbà tí ń pa wá ń bí à ń pè ní akọ́ọ̀bà typhoid wọ́n wá ń oògùn ẹ̀ fún wa ní ká máa lo oríṣiríṣi àwọn oògùn wọn sí fún wa ọlọ́dẹ bá wa lé lọ ṣùgbọ́n ibà yìí tẹ́ bá sọ fún inú mi ló máa mọ̀ mọ́ mi rí olúwa ń bí tẹ́ bá sọ lóye ìbò pé mo ní malaria wọn ò gbé ọ lọ sóko wájú ni torí pé mo ń pa wọn ni ó ṣeé ṣe kí malaria wọn pa wọn bẹ̀ yẹn ṣùgbọ́n pàtàkì àwọn pírẹsidẹ̀ntì wa wọ́n ẹ̀kọ́ lórí burúkú ni wọ́n àtàwọn sẹ́nitọ̀ wa àtàwọn gọ́ọ̀mẹ̀ntì táyé wọ́n ti bàjẹ́ ẹ̀ ló wọ́n ti kóra ìsinú ilé ẹ̀ wọ́n ti kóra ìsinú ilé wọn kò fún àwọn fámìlì wọn ìjọba tí à ń sí Nàìjíríà bí ìjọba fámìlì ni ẹni tó bá jẹ gómìnà owó tó ti kọ́kọ́ ná àti àwọn fámìlì ẹ̀ ni wọ́n jọ mọ̀ sí ìjọba yẹn láàrin ara wọn wọn tó bá ti sílé kákọ́ọ̀sì wọn kò lè gbádùn ìjọba ọ̀nàrẹ́bù mi wà ń bí ṣùgbọ́n bí táwa ń lọ sí ni pé àwọn ò tiẹ̀ bá wọn sí pẹ̀lú Nàìjíríà wèrè wọn ẹ̀ mọ́ agbára náà èmi Sunday ọmọ adé ọmọ Ìgbòho ló máa tẹ̀lé gbọ́ nẹ̀sán lèmi fẹ́ èmi ò fẹ́ àwọn kan ní àwọn fẹ́ restructuring àwọn náà jọ mọ restructuring ìwé tí àwọn kan ní àwọn fẹ́ revolution èmi fẹ́ Oòduà ìfọkàn wọ́n dẹ̀ mọ̀ wípé ohun tí mo fẹ́ yẹn ó di ṣíṣe torí pé ọdún tá a wà yìí ọdún Yorùbá ni ọdún òmìnira dẹni a gba òmìnira Yorùbá ní àìpẹ́ yìí gbogbo agbára tí ń bẹ ní agbára wa ní wọn Nàìjíríà ṣùgbọ́n gbogbo agbára tá à ń lò Nàìjíríà Fúlàní àti Haúsá ló ń lò ó pírẹsidẹ́ǹtì wa Fúlàní ni sẹ́yìn pírẹsidẹ́ǹtì wa àti ẹ̀yìn ó pé ájì wa Haúsá Fúlàní general Fúlàtà ìpínlẹ̀ àwọn Haúsá Fúlàní ọ̀dúnlá kọ́sọ́mù Haúsá Fúlàní ọ̀dúnlá immigration Haúsá Fúlàní gbogbo agbára tí ń bẹ lù yìí Haúsá Fúlàní wọ́n lọ́wọ́ fún wa ní vice president extra tire gọ́mí tire àti ọ̀jẹ̀ nǹkankan ní ọ̀dẹ̀ jẹ́ nǹkankan tó bá pàṣẹ Buhari lè yí èmi dẹ̀rẹ́ èmi sábà bẹ̀rù àti sọ̀rọ̀ torí pé tẹ́ bá mú mi sókà mọ̀ ń gbé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀yẹ nẹ́ẹ̀tì wá tàbí kẹ́gbẹ́ ojú bẹ̀rù ẹ̀dẹ̀ mọ́ wà lóru tẹ́ bá wá lóru tẹ́ bá wá bí 1000 lẹ́yìn 100 bá padà ẹ̀lọ́fẹ́ ni èmi ìrìnsẹ̀ntẹ́ mọ̀ fọlọ́pàá rẹ̀ rúbà wọ́n bí máa rẹ̀ rúbà bí a fọlọ́pàá gbàtà láti October 1st àsìmítì àwọn kan sá torí pé wọ́n ní wọ́n ti kó sọ́jà tí gbogbo jọ́sẹ̀ ilé mi àtọlọ́pàá bọ̀ àwọn ọlọ́pàá ní ò kọjá abitọ́ ẹ̀kún ó dú wọn ò lè súnmọ́ gé torí pé mi mo kọ́lé yẹn èmi lọ́lọ́run fún ìtọ́lọ́pàá ló kọ́ ọlọ́pàá ó sì ní agbára kankan ju pé agbára táwọn òkè bá sọ fún lọ ìdí eléyìí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tíṣẹ́ bá yé ẹ lọ sí Ògùn àjàgùn ni ẹ mọ lọ sí kí ni mo pè ẹ lọ sí Ògùn ẹ̀dẹ̀ lọ ra ìbọn a máa jà ní àwọn ọ̀kẹ́ láwọn fẹ́ gbé tutù kí a lè lọ lálàáfíà kò sí ti ń jálàáfíà èyí ò lè gbòmìnira lálàáfíà nígbà tí
Ọlọ́run fẹ́ sọ fún Fáráò pé kó fi àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ ó wá rán Mósè lọ sọ fún wọn. Mósè ní Olúwa mi ní kí n sọ fún yín pé jẹ́ kí òun wọn máa lọ kí àwọn èèyàn wọn máa lọ. Fáráò ní àwọn èèyàn rẹ̀ wọlé lọ Ọlọ́run tún sí àyà Fáráò lé. Mósè tún lọ bá pé àní bàbá mi ní kó fa àwọn èèyàn òun lẹ̀ wọn lọ lágídí bọ́rọ̀ lọ́ọ́ la sọ yìí wọn lọ ní sùúrù wọn lọ lágídí ni. Ọlọ́run wá pa gbogbo àwọn Fáráò rẹ̀ sínú òkun pupa bí Ọlọ́run ṣe pa gbogbo ọ̀tá Yorùbá rẹ̀ sínú òkun pupa wọn. Àti ẹni tínú rẹ̀ bá dùn sí ohun tí mo sọ àti ẹni tínú rẹ̀ ò bá dùn sí ẹni tínú rẹ̀ bá dùn sí yóò délẹ̀ lérí gbogbo Yorùbá tínú rẹ̀ ò bá dùn sí ọkọ̀ rẹ̀ sínú òkun pupa wọn. Èmi mo sọ bẹ́ẹ̀ wípé gbogbo ọmọ Yorùbá tí ṣe bá yé ẹ lọ sí òkun ẹ lọ múra dáadáa a máa pín láìpẹ́ yìí njọta a dẹ̀ fa ráàlì eléyìí tá a fẹ́ ṣe àdẹ́fẹ́ni kankan dé orí fóònù láti sẹ́ndì mẹ́sẹ̀ sọ́kà lọ́wọ́ pé ẹ pàdé wa níjọba yìí a fẹ́ bọ́ gbòòrò tá a bá dẹ̀ bọ́ gbòòrò ó ti jọ́ta a bá gbòmìnira ká tó túká ẹ̀yọ́ nírèbù wa ẹ lọ múra dáadáa gbogbo àwọn ọba wa àti kọ lẹ́tà sí wọn ṣùgbọ́n wọn ò dáhùn ẹ̀rù ń bà wọn torí owó tí wọ́n ń gbà ní àti Àbújá owó yẹn ti tẹ́ wọn lọ́rùn wọn wá fẹ́ kí a pín wọ́n ní ta bá pín ìgbàgbọ́ ní yóò tó kan àwọn ẹ̀rù ń bà wọn bàbá ẹ̀rí pé àwọn ọba wa kan ṣe mí tì lẹ́kọ̀ọ́ bàbá wa láàfin kú bàbá yìí nìkan lọ́sọ̀rọ̀ tó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ díẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa mo ń fi àsìkò yìí sọ fún wọn mo ti sẹ́ndì lẹ́tà tí ó bá wù wọ́n kàn bọ́ síta kàn pé mítìn kàn ṣe fídíò pẹ̀lú wa pé àwọn fẹ́ lídìí wa láti gba Oòduà Republic tó bá dẹ̀ wù wọ́n kàn mọ́ jáde ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ pàgbà lára géètì àwọn ọmọ Yorùbá ládé ẹ má bẹ̀rù àwọn ọ̀dọ́ Yorùbá ládé tá a fẹ́ bá yín jà á kọ́kọ́ bá àwọn bàbá yẹn jà ká tó bá àwọn olórí burúkú tí wọ́n ń tẹ̀ wá jẹjà nígbà tí a bá fọnú ilé wa tán láti sọ pé tí à ń lọ fáwọn yẹn torí pé ìyà tí ń jẹ Yorùbá tó gbogbo àwọn brọ́dà wa àwọn sísítà wa wọ́n kàwé wọ́n nìkan wọ́n lọ kọ́ṣẹ́ tẹ́lọ̀ tó bá pa yunifásitì wọ́n nìkan lọ kọ́ṣẹ́ ọwọ́ ìyá dírẹ́sà àwọn tó jẹ́ bí àwọn ìgbọ́n ọkùnrin àwọn kọ̀wé dà tí ìwà ẹgbẹ́ Sunday Igboho ọjọ́ ọmọ líle pé ìwà mi wọn wà ilé ni àgbẹ̀ bàbá mi ò tẹ̀ owó tọ́ mi léèwé débi pé tẹ̀ pé mo fẹ́ parí ìwé kankan sẹ́mi àgbẹ̀lẹ̀ mi ọ̀bá sẹ́kù láti ilẹ̀ mo ń fi agídí gba ẹ̀tọ́ mi lọ́wọ́ àwọn olórí burúkú yìí ọwọ́ ajé kan ó gbà fún mi ṣùgbọ́n báyìí àsìkò ti tó dà lọlé gbogbo ọmọ Yorùbá ẹ lọ múra ẹ lọ dira dáadáa ẹni bá fẹ́ kó gbọ́ èmi ò bàbá gbà èmi ò dúpọ̀ kankan bẹ̀ ṣe kánsílọ̀ mi ṣe ká bọ̀ mo fẹ́ kórúkọ mi wà nù wé tàn pé Sunday Igboho ń bẹ ń bẹ ńgbà tí Yorùbá gba òmìnira ẹ̀rọ mú ọ̀dẹ̀ gbé mi jágúnjágún lè mí ẹ̀rọ ọmọ mi nígbà tí ayọ́fi tán nílùú Mọdákẹ́kẹ́ orúkọ mi ò lè tán bẹ́ẹ̀ tọ́wọ́ ti sọ ìtàn ogun 1997 wọn Sunday Igboho ọwọ́ láti ìlú Igboho ọkọlà orí báyìí bọ́jẹ́ 500 years orúkọ mi máa wà ń bẹ̀ ni ìyẹn lè fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní òtàn Yorùbá ọbẹ̀ tàbí gbogbo àwọn Yorùbá ká ṣẹra wa lọ́kàn ẹ má jà bẹ̀rù wọn ò lè ṣe nǹkan kan dúkòkò lájà ní kíní kan bẹ nígbó tí ń dún màálù kò sí ẹ̀ka tí ń dún ìbẹ̀rù Ọlọ́run lásán ni àmú apá á sì irọ́ ni ẹnì kankan ò lè gbẹ́ nìkan kan ẹ̀tọ́ wa là ń béèrè fún àdìsọ́pá afẹ́ bá yín jà ṣùgbọ́n tẹ bá sọ pé tó bàbá Awólọ́wọ̀ sọ pé tá a bá ti pé bàbá ọ̀nàdébù wọn ní tá a bá ti pé 100 years kí kálukú ọmọ lọ tí ò bá ti àdìtí pé ní 2014 ẹ jẹ́ à máa lò náà àní òǹkọ̀ gbogbo àpọ̀ atọ́jọ́ ọlọ́pàá wọn ò ní fún wọn ráǹkì wọn kọ́ lọ sóko Boko Haram àwọn ọmọ atọ́jọ́ sójà wọn ò ní fún wọn ráǹkì wọn kó ráǹkì sáwọn fún òde tí wọn lápá ẹ̀dẹ̀ ń já ráǹkì àwọn ẹ̀gbọ́n tiwa àtàwọn bàbá wa brọ́dà wa èyí ń kó ráǹkì sápá ẹ wá dáa pẹ́ra ní wọ́n Nàìjíríà gbogbo tí wọ́n bá pa ní Àpápá lẹ́kọ̀ọ́ wọ́n fi ń tún Kaduna àti Kano sí ẹ bá gbéra látàkùjá ń sè gbé Kano gbé Kaduna ẹ wọ tírì tó fáìn ní pẹ̀lú èsì ọ̀rọ̀ ẹ̀ pé tẹ́bá gbéra mẹ́ngọ̀ ní ilẹ̀ Yorùbá tọ́bá kọ́kọ́ já lókòtò kan ní áfà Kogi tí ọwọ́ ọkọ̀rẹ́ bá ya àwọn ọmọ ọkùnrin bàbá ń gírò tó ń dẹ̀bọ́ sọ ní tí pé wọnú gbóǹsù ìlú bàbá rẹ ní àtìyá rẹ sí gbèsè ẹsẹ ìjọba kílẹ̀ lájọ́ sí ó yàtọ̀ síra wọn inú mi rò pé àwọn aráàlú èbó pọ̀ mí ẹ bá dérò èbó ń sìn tọ́ba ti ní welcome to London àbá Amẹ́ríkà wọ́n ní sí Yorùbá rò wọ́n ní àbí Ìgbò tó ráúsá ò ní wá táúsá bá wá kàwé àwa làwọn ọmọ fọ tọ́lẹ́tì mẹ́ alọ́sọdẹ alọ́sí dírẹ́fà Yorùbá ni Yorùbá àti Ìgbò ló ṣe dírẹ́fà àwọn láàfọlẹ̀ àwọn alọ́síṣẹ́ ló Ìgbò Haúsá lọ kàwé mẹ́rin àdìgbòrò àwọn níwọ̀n Nàìjíríà òótọ́ ọ̀rọ̀ ńgbà mi ọmọ ń kúrò
ọbẹ̀ takọ̀ Yorùbá ó ṣera wa lọ́kàn káfọ́ tẹ́lẹ̀ àwọn kan mọ́jà wò wá bámbám la yó àwọn ògbé bí ń pọ̀ ọmọ ẹnìkan kan kọ̀dá ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́ wa tẹ́ jẹ́ sẹ́nitọ̀ tí àwọn wáyé olórí burúkú pẹ̀lú gbogbo yàtí ń jẹ Yorùbá yìí tọ́ yẹ kẹ́ líìdì wa kẹ́ tó wà lẹ́ẹ̀fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì sẹ́pẹ́ ti yàwó ni ọmọ tí ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọ́lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé ẹ wá lídìí wa bọ́ọ̀tà káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lè fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe ẹ ní ṣe kàmpé mo promise mo fọlọ́ nbúra á pa yín kó tó díjọ kàmpé ní ẹ kù fọlọ́ nbúra fún un ọ̀sẹ̀ tí ṣe kàmpé gbogbo yóò fìlú lẹ̀ sebe kàmpé tẹ̀sí àwọn náà lẹ́sà àgbègbè tẹ̀lé à ń yìnbọn sí látẹ̀yìn ni ọbẹ̀tà kẹ lọ ronú ẹ̀yin bàbá yìí kẹ lọ ronú ẹ̀yin bẹ́ẹ̀ lọ ronú ọbẹ̀tà kẹ lídìí wa kẹ bá gba Oòduà Republic ẹgbẹ́ wa yẹn gbẹ̀gbọ́n wa yẹn bàbá wa ọba gbogbo ẹ̀yẹ ọba wa ẹsẹ̀ kẹsẹ̀ girigiri kẹ ẹgbẹ́ wa ẹ má bẹ̀rù náà owó tẹ̀ ń gbà yìí Yorùbá gbogbo nǹkan tó lọ fún yẹn lọ́rọ̀ fún wa a ní epo a ní omi a ní gbogbo nǹkan àwọn máa gbádùn orílẹ̀-èdè wa jù gbogbo ìyàtọ̀ bẹ́ẹ̀ jẹ́ yín kò lè pé 2 weeks tàbá pínsì ẹ̀yin náà lè máa ṣe gbogbo ẹ̀ kí ló wá dé tẹ̀ ẹ̀ ń ṣe bámbám la yó ẹ wá tún ní ká máa bọ̀ kájọ àwọn ṣe kàmpéyì fún yẹn ṣe president ẹ̀ ń sì èrè gbogbo kàmpéyì tẹ́ bá ṣe ẹ sáfìmọ́ nínú yàrá ọ̀dọ̀ yá àtàwọn ìyàwó yìí bá bọ̀ ògbóró àbáyé já nígbà tí mo sọ October 1st wọ́n ní bàbá ẹ sá lọ èmi ò wọ́rí but tó bí 10 days àwọn ọmọ kéékèèké ọjà jáde sí wọn wà lè ń pa wọn lè ń pa wọn lè ń pa wọn lè ń pa exercise yẹn nìyẹn eléyìí tí ń bọ̀ yìí wọ́n sì bẹ́ẹ̀ mọ̀ eléyìí ni Yorùbá fi gbó tí ó wọ́n Yorùbá fẹ́ jẹ́ tèmi àtẹni tí ọ̀jẹ́ tèmi kọ́ fa etí ẹ̀ gbogbo ẹ lọ sí oògùn a máa túra nìyẹn sí a máa sẹ́ǹdì àwọn ọmọ kọ̀ọ̀kan tó ń ní oògùn gidi lọ́wọ́ kọ́ ọmọ sí bẹ́ẹ̀ sì ṣe fún yín ẹ lọ sí oògùn dáadáa Oòduà Republic la fẹ́ láìpẹ́ yìí á dẹ̀ dúró lásìkò àgbàdo tó tẹ̀lé Yorùbá tó wọ́n ti pa gbogbo àṣà Yorùbá jẹ́ gbogbo àwọn Yorùbá ẹbí ń pa wọ́n wọ́n rí ẹ̀kan jẹ mọ́ gbogbo agbára ti bẹ́lẹ̀ Yorùbá ẹ kọ́ lọ sí Àbújá ẹ bá tẹ Yorùbá ní Nàìjíríà rí tó bá balẹ̀ sí Àbújá ń sè yóò ní Nàìjíríà fún àyè yóò ní àwọn ọmọ Nàìjíríà sọ pé ẹ̀ ń jà wọn ẹ̀yẹ ẹjẹ́ kan ó gbé wá sí Ìbàdàn àbí kò gbé lọ sóko nígbà wọn bá gbé wá bá dẹ̀ ti dẹ́ bá lọ láàrin 5 days tí ò ní náà lò yọ ọmọ kó ní yọ wò ní máa tẹ́lẹ̀ lábújá báyìí kò ní lọ àwọn olóògbé inú èsì ló máa jókòó ní sẹ́ni tán wọ́n á yà lólẹ̀ àwọn ní àwọn fún àyà ẹ̀jẹ̀ ẹ̀rọ lọ́kọ́lọ́ wá ń pèrè nǹkan wá nìyẹn àdẹ̀gbẹ̀rẹ̀ wọn ní àwọn èèyàn ọ̀lẹ́nu àwọn ọba wa ọ̀lẹ́nu ọba kan tó bá lè sọ fún bóun lẹ́nu kọ́ bọ́ta kó sì fídíò pé mi lẹ́nu ọba tó ipá lákàkà sùn ní pàṣẹ fún àwọn tó ń pàṣẹ fún ọlọ́dún gbé àwọn pàṣẹ fún àwọn ọba wa kó kó bí ọba dá ńgbà tí bàbá mi wà káńsù kó pe kábíyèsí àdúgbò local government ẹgbẹ́ kó ní kọ́ bọ̀ mo fọlọ́ múra kò ní gbowó oṣù àti ìpínlẹ̀ alẹ́ nìkan ọba tàkẹ́ bàbá ẹ̀rọ onúkẹ́ pè wà tàkẹ́ káàkiri lè padà sọ́wọ́ yìí ẹ̀wọ̀n gbàtà bàbá wa Adésọjí Adérẹ̀mí ń lo agbára àwọn bíire wọ́n ní òyìnbó ní wọ́n lọ gbé Adésọjí ní òun ò lè fóódò òyìnbó kọ́ bá òun ní Ifẹ̀ lo gbogbo agbára president ẹ̀kọ́ bọ̀ wá bá òun bó ṣe kágbára wà nìyí ọ̀ níṣe nígbà tí yóò bá fẹ́ ṣe gómìnà wọn lọ bá àwọn bàbá Aláàfin wọn mú nǹkan fún bàbá àwọn bàbá ká ẹsẹ̀lẹ́sì ètò wọlé ẹ̀ẹ́dọ́gbà tó bá wọlé tán bí bàbá bá pè ó lè gbé bàbá wọn sẹ́kẹ́rì àti bẹ́ẹ̀ bá lè wà máa yọlẹ̀ yọ ṣèjọba nìyẹn ẹ wá sọ àwọn bàbá wa di ó ranù kì í dẹ̀sẹ̀ lẹ sọ wọ́n di bẹ́ẹ̀ àwọn náà sọ̀rọ̀ àwọn di bẹ́ẹ̀ tó fún di eléyìí gbogbo ẹ̀yọ ọ̀dọ́ ẹ lọ sọ òògùn Oòduà Republic la fẹ́ a máa pín ni àwọn sì mọ́ a máa jà àsìkò títún à ń lọ lé ni àsìkò nílẹ̀ bàbá aláwa yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba àkẹ́ńtírẹ́tì ọmọbìnrin kan ní Germany ní ọ̀rọ̀ ọmọbìnrin náà rí kọ́lọ́ ọlọ́run ṣàforíjì mi fojú mi kiri wọ́n ní obìnrin dára ẹ̀ wọ́n ń tírẹ́tì tó ní kó sì gbọdọ̀ ọ̀rọ̀ fáwọn bàbá pé ẹ lọ parapọ̀ kẹ́ ìbíjà wa wọ́n wá ní kọ̀kọ́rọ̀ wá sílẹ̀ Yorùbá ọmọbìnrin yẹn mọ̀ ń bẹ̀ mo fọlọ́ ń bẹ̀ tọ́ba ṣe tẹ́tí ọ̀wà kọ́sá pè mí èmi ọ̀lọ́ pàdé ẹ̀ ní airport bí ajọ́ nílá yọ mítà lápò lẹ́kọ̀ọ́ táfà owó lọ́wọ́ international airport síbẹ̀ orí àwọn bàbá náà tí orí wọn burú àwọn ni wọ́n lọ sọ airport wa ní Muritala international airport wọ́n ti ẹ̀sọ́ ló kọ́ tiwọn sẹ́ni wọ́n dùn oore kankan tó fẹ́ ṣe Fúlàní tí Yorùbá ṣe fún Fúlàní tí Fúlàní ó fi sọ orúkọ Yorùbá ní ẹ̀tọ́ fi kún Yorùbá ní ọ̀dọ̀ kò ṣẹlẹ̀ ní
àwọn bàbá wa yìí ṣe èrè wọ́n wá ní àwọn sọ airport ti wá ní Muritala International Airport sọ́yìn wọ́n ti yí kúrè àbọ̀ ìyá wèrè so tí ọmọbìnrin yìí bá ń bọ̀ nídọ̀ yẹn agbára tí wọ́n bá ní tí wọ́n fi lè sọ pé kọ́mọ wálẹ̀ Yorùbá àwa fi mọ̀ àwa lánàá pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ àlọ́ pàdé dára lẹ́kọ̀ọ́ èmi ọ̀rọ̀ lídìí ẹ̀ wálé ńdọ́nà ẹ̀ ní ogun ọ̀sẹ̀lẹ̀ tí gbogbo ọ̀ parẹ́ pẹ̀lú àgbàkà tó tọ́ wọn bá tó bẹ́ẹ̀ wọ́n pàdé wa ní airport tí dára wa ti bọ̀ ní wọ́n pé kọ́mọ wálé kí lẹ́yìn ṣe gbogbo ilé ìfẹ́ ìlú làwọn òbí tó kàn mí máa fún ẹni wọ́n mílíọ̀nù náírà ibi ó fẹ́ ló ṣe máa fún ẹ fúnra mi. Bàbá ojú òkè tí ì náà ló bá tán kìíní yóò ní ìdí àdìgbò Mr. DJ kò bá ní wọlé DJ. Kábíyèsí ní sílẹ̀ lọ́dún wa. Ayọ̀dẹ̀ tẹ̀sán láàrin yá ẹ bá mi ìfẹ́ ìfẹ́ ọ̀. Aláríyá ọ̀sẹ̀ yóò dà fún ọ. Ẹ ṣé o, ẹ ṣé. Ẹ ṣé ẹ rí pé lẹ́yìn ọ̀rọ̀ tí àgbà akíkanjú ògbóǹtarìgì ìlú mọ̀ọ́ká tí wọ́n sọ sí ìgboro ayé ẹ rí wípé wọ́n fi àpẹẹrẹ rere lọ́lẹ̀ tó lágbára pọ̀ mílíọ̀nù kan náírà ni wọ́n ní kí Wálé Adéọba wọ́n ní owó àgbà òfẹ́ mo bọ̀ jọ bí a ṣe ń ṣètò lọ́wọ́ ní àgbà nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbórí wọlé bàbá wa tí wọ́n ti jẹ́ ààrẹ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá dúró tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà olóyè Yẹmí Dr. Yẹmí Ṣóǹdé àgbà gbèdégbèdé. wọ́n ní ẹ̀lò mo ní yẹ̀s wọ́n ní sẹ́yìn bàbá aláìyá mo ní bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ wá ń ṣe MC fún wa níbi ìnáwó mo lókè wọ́n lélò lẹ́ẹ̀mọ́ gbà mo ní how many hours wọ́n láàánú ẹ̀gbẹ́ rárá within 1 hour àti ṣetán mo ní ẹ fún mi ní 250,000 làwọn èèyàn bá ní kí n má wọ̀rí owó èsè problem àwọn fún mi ní 70 million ṣèfà 70 million ṣèfà mo wo ojú fóònù mọ kọ́ọ̀tù wọ́n tún pè padà wọ́n ní àlàáfù yín 70 million ṣèfà mo ní mo dé tán bẹ́ẹ̀ ni mo pe màá mi pé àwọn àjẹ ilé wa dání lè soríire ẹ bá ń pè wọ́n padà kò rí wọ́n burú. níbo lẹ́wà wọ́n láwọn wà nínú ilé mo ní àlọ́ bọ́ọ̀bà àlùwà àtẹ̀yìn àtọ́ba ẹ sáta lọ sí lọ́gbọ̀n ọ̀sẹ̀ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ayé mi ti dá 70 million ṣèfà ṣé yìí ní èsè ṣèfà ok náírà mi 70 million ṣèfà nínú wa gbowó ọkọ gbé commissioner of police mo ní dákun fún mi lọ́lọ́pàá ó ní mélòó mo ní jẹ́ mọ́tò kan kú mo pe ọ̀gá àwọn sójà mo ní kó náà fún mi sójà bíi 6 wọ́n fún mi láwọn sójà tẹ̀ wọ́n ń fa jìgá àkàdà wọ́n máa àwọn sójà tẹ̀ wọ́n ń fa ilà sẹ́ẹ̀kẹ́ wọ́n fún mi láwọn èèyàn 10 mo pe Sunday Igboho náà mo ní fún mi láwọn bọ́ìsì lẹ́mẹ́jì àwọn àfàdó àjàgbọ́n ṣọ́ọ̀ṣì wa mọ̀ọ́mẹ́ lóòdù wọn sínú bọ́ọ̀sì kan làwọn náà ń gbàdúrà tẹ̀lé wa pé 70 million ṣèfà ẹ má ṣe ti ohun oníṣẹ́ ti sọ̀rọ̀ rẹ o làdébi láti gbowó ní ọ́fíìsì wọn Ghana must go 2 páálí kátọ́ọ̀nù jàǹfí páàkì ọtí 2 àti pólíbàgì 30 náírà òjijì kan 70 million ṣèfà bá a ṣe dédé owó àwọn sójà kọ́ọ̀kì bá púkù ẹni ẹ̀ calm down ní mo lọ́wọ́ yìí la gbé owó gbogbo wa wọnú bá a ṣe wọnú mọ́tò tá a gbé owó di sábó tààrà la fẹ́ sẹ́wọ́ bẹ́ẹ̀ làwọn sójà kan sàní ìwọ sábó wù làwọn ọlọ́pàá sáré tó owó búlẹ́ẹ̀tì bíi 3 pò wọ́n ní àwọn èsì ẹ̀ 70 million ṣẹ́fà làwọn àbókí tí a fẹ́ sẹ́wọ́ ní ètò ìjọba ìgbé ní màá sẹ́ 70 million mo ní àbòkí tó bá ṣe wá dáadáa ní ọ̀sẹ̀ owó yìí làbòkí kan sáré bọ́ta pẹ̀lú chicken dídín wọ́n dín tó gbẹ wọ́n wá ra asos spade kan NSC VSOP
ló gbé síwájú wa lèmi àtàwọn sójà kọ́kọ́ jẹ chicken nana mẹnẹsínà mọ́nítọ̀ stéètì 70 million làbòkí ní owó ọ̀hún náà dà ládọ́rẹ̀ la gbé iwájú rẹ̀ àbòkí kọ́kọ́ ṣe yá àlá o ló sí páálí lówó rẹ̀ ó ní sọ́wọ́ ìtókù nìkan ni a nílò gbogbo ẹ̀ náà rèé 70 million àwọn sójà sì dùn wọ́n mọ́ àwọn ọlọ́pàá náà dúró wọ́n mọ́ gbogbo wọn la sì ti jọ dúnàdúrà ọlọ́pàá láwọn gba 120,000 àwọn sójà láwọn gba 200,000 wọn ní kò sí ọmọ 70 million àbòkí wojú ọlọ́run ó wò mí ó mẹ́rí ló gbé kakulétọ̀ jáde gba àwọn tẹ̀lé owó gbogbo ẹ̀ jẹ́ 3,500 naira afẹ́ ẹ̀nà tí wàá bàjẹ́ lọ́jọ́ tá a sọ yìí kò sí ìsìnkú àlọ́dọ́ àwọn sójà báyìí owó tó ọba ti mọ̀ májè wọ́n ná o sẹ́ǹsì rí àwọn sójà tó wọ́n ní Yẹmí fẹ́ gbà wọ́ọ̀dù Yẹmí máa bọ̀ máa fún ọ láwọ́ọ̀dù màmá sọjọ́ òkè mi lọ àwáyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa sọjọ́ òkè ní ìsìn ọmọ Yorùbá akínkanjú ọmọ Yorùbá pàtẹ́wọ́ fún ààrẹ bídọ̀ wà kìí sọ ọmọ Yorùbá lọ́wọ́ àbí alọ́fẹ́ bẹ fún wọlé ọ̀fẹ́ gbà wọ́ọ̀dù ẹ̀kẹ́rẹ́ rí sí jẹ́ tó agbo Yorùbá láwọn ayé gbọ́dọ̀ ẹ̀mí máa ń pè àbí wọ́n pè fún délé òkè torí sá lọ 70 million sífà síbẹ̀ làwọn sójà ti náà oníṣòkòtò lánàá ìyàwó ẹ̀. ẹ̀rọ ìkúlọ́jẹ̀ yìí. Oko rere 70 million Daily Gold ẹ máa bọ̀ ẹni máa bá gbé award yìí fún Yẹmí Ẹlẹ́ṣin. Respect my brothers. Okay, yo. Respect my sisters. Respect my parents. Okay. Respect to the elders. Okay. Thank you. Ẹ ṣé. Bí ẹ bá ṣe ń gbé award yẹn fún Yẹmí Ẹlẹ́ṣin tán ẹ máa bá gbé tí alárìíyá náà fún ẹ máa bá gbé fún ẹ gbọ́dọ̀ jẹ àlọ́wọ́ sójà kò má gbà wọ́ọ̀dù. ìhà ní pọ̀ jù lọ́nsà ṣèjú ẹni bàbá ìgbòho sí ni wọ́n gbà wọ́ọ̀dù lẹ̀ wọ́n á gba 1 million tí sì bẹ̀rẹ̀ yìí ló ti 70 million ó yọ yẹ gbà wọ́ọ̀dù ọjọ́ ń lọ. Sẹ́ńtì ó Mo dúpẹ́ onífọ̀rẹ́ appreciation. Mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá bọ̀pẹ́ mi. Dike ṣẹ́rí ìtò ìṣẹ̀lẹ̀ bí ẹ ṣe àfẹ́ ètò fẹ́ gbà wọ́ọ̀dù wọn abẹ́ fún wọn mic àwọn gan ti rẹ́rìn kọjá nọ́mà ẹni tí ẹ fẹ́ gbà wọ́ọ̀dù ìfó bẹ́ẹ̀ bá wọ́ àfẹ́rẹ́ kẹfù yóò dá kan lẹ̀. Hello, àwọn náà. Mo wá sóòwò ni mo káwó ni ẹ bí wọ́n gbọ́ ẹ̀ṣẹ̀. Ìlọ́lọ́ ń ta kìíní sí ilẹ̀. Ẹ má bínú mo ní kọ́ndíṣọ̀n rẹ̀ o. Ó yá ó ní. Ẹ̀yin náà tiẹ̀ náà bí a kọ̀ kìíní kan ẹ̀kẹ́ gbélé náà. Ẹ wá jẹ́ ọmọ bẹ́ẹ̀ fún mi ṣé lọ́kàn. Ẹ̀yin náà bí a kọ̀ kìíní kan kìíní kan odíṣìṣì. Ẹ̀yin náà ṣe lọ ṣe ní ẹ̀kílẹ̀. Ẹ gba microphone ẹ wò ó àwọn ọ̀dọ́ fún ẹ̀ka ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́. Ìwọ ni àdáwìrì ẹgbẹ́ wọn sọ dáadáa báwo yẹn bá rí lẹ́ni tí ó lẹ́gbẹ̀ẹ́ gbọ́mọ mi ẹ tó fún mi ẹni wọ́n sọ. Ṣé lẹ́gbà ṣe gbé fún mi nù? Ẹ máa ń pẹ̀lú mi kí ló dé ṣe ní báyìí tí èèwọ̀ ti ẹni. Ọ̀bí ẹ̀kọ́ kìíní kan wọ́n ní ẹgbẹ́lẹ́ ọlọ́ bóyá ọ̀rọ̀ ọ̀bọ̀ jẹ́ àbọ̀ yẹn jẹ́ òṣè bọ́ bá ṣe wọ̀ ẹ̀kan gan bí ẹ̀kan gbélé nọ́mà ọ̀yà bí ààrẹ. Wọ́wọ́ aláya tàwọn yẹn tí kọ́mẹ́rì bá ti di kọ́mẹ́rì. Díje what? Ẹ̀jẹ̀ àṣebáyé. Màá fẹ́ wọn mi. Ìrìn sùúrù máa padà bọ̀ èrò pọ̀ bí tó gbà wọ́ọ̀lù. Olẹ́kùn ẹ̀bùn ni ẹ́
àwọn èèyàn jiyàn àmọ́ ẹ mọ́tò fi ẹ̀bùn yín tó fi jí wa lákòókò ojú òní tì yín ẹ bá mi pàtẹ́wọ́ fún dáadáa ó kú òní tẹ. ẹ sọ tẹ fún mi ẹ bí tẹ́lẹ̀ yọ ní. àdìgbẹ́ sọ bẹ́ẹ̀ àdìgbẹ́ sọ tọ́wọ́ bá ti fún ọlọ́run ọ̀sùn jẹ. ẹ ní mi náà. ó dà láti iléeṣẹ́ Ọya award Ògo Yorùbá award fún yín ní àmì ẹ̀yẹ yìí bẹ́ẹ̀ tó wà látọkàn yín o lágbára. ẹsẹ ìbá àmọ́ ìbá àlágbára kí tèmi mo ti gba tí gbà ẹsẹ gan o ẹ̀yin olólùfẹ́ mi o àwọn ilé dídírí àwọn dídírí kó lè mi bá tó rí kẹ dídírí tí yóò jẹjà rẹ ẹsẹ gan mo dúpẹ́ fún àwọn ọdún yìí o and I'm very very happy thank you very much once again ilé wa ò ní dàrú ọ̀nà yóò ní bàjẹ́ àdúrógún alákòóbá o thank you very much. tó fowó owó ẹ̀ rẹ̀ ìdókàlàkà kàtà látàrọ̀ thank you ẹ ṣé ẹ ṣé ẹ ò ṣe thank you ó ṣe ẹ ṣe torí àsìkò ẹ bá mi fún wálé adé ọba ní microphone kan kó yá pápá wa ẹ jọ nítorí tí Ọlọ́run àkókò ó ṣe pàtàkì púpọ̀ Aláríyá Adéyẹmọ Adélérè Olúwafẹ́mi bàbá Aláríyá Mr. DJ. ẹ jẹ́ ká mọ nǹkan tán fún un. ọ̀gá lẹ́ẹ̀kan sí ẹ kú ìdókòwò ènìyàn wa adúpẹ́ tí a kì í tẹ́ wá o Yorùbá ò ní wọ inú mi dùn tó jẹ́ pé èmi ni mo fẹ́ fún ọmọ mi ní award fún ọmọ mi dáadáa mo mọ̀ ọ́ dáadáa Ọlọ́run fún àwa Yorùbá ní ẹ̀bùn àmútọ̀runwá tó pọ̀ dáadáa tàbá wá rí ọ̀kan àbí méjì nínú àwọn ọmọ Yorùbá tó ń fi ẹ̀bùn yẹn gbogbo Yorùbá ga ó yẹ ká fún wọn lẹ́bùn lóòótọ́ nítorí náà ní orúkọ Ògo Yorùbá award mo fẹ́ gbé àmì ẹ̀yẹ yìí fún Adéyẹmọ Adélérè Olúwafẹ́mi bàbá Aláríyá bàbá Aláríyá most creative indigenous comedian of the year ìyẹn ni pé ó jẹ́ ògbóǹtarìgì adẹ́ni òṣùnú ní Nàìjíríà. congratulations ẹ ṣé ẹ ṣé. ìbẹ̀rẹ̀ nílé yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àtúgbà láyé. àwọn fún ní àtẹ́wọ́ ẹ ṣé. gbàṣẹ. lọ́wọ́ àtàkàrà yìí lọ́tọ̀ ẹgbẹ́ ká pé ẹṣẹ́ sà ẹṣẹ́ mọ́ sà oyè là. ayé máa wá síbí bàbá wa. a tún kò ṣe kàdá ní sà. Jesus ìyá bí Jésù lélẹ̀ wà débi gíga ibi tó lọ sí jù bẹ̀tẹ̀ ọlọ́run ọmọ ẹ̀ ní orúkọ àwọn agbátẹ̀dé Yorùbá àwọn mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ ní orúkọ mi èmi Sunday Ọmọbọ́láńlé Ọmọ́táyọ̀ wọ́n lè lọ́wọ́ wàá gba ìtótú ju eléyìí lọ wàá gba ìtótú ju eléyìí lọ ojú òwà ní tiẹ̀ ọmọ kékeré ní ibi gíga láyé ẹnjìníà wàá débi gíga ní orúkọ Jésù Olúwa wa ọ̀nàdébù Bọ́láìgè ẹ fi àṣẹ sí i bẹ́ẹ̀ ló ti Bọ́láìgè bẹ́ẹ̀ ló ti máa ń Jésù ṣé o lè lò fún mi kí n jó anyway
ó ní ṣe èmi ò ṣe olóyìnbó wẹ̀ ọlọ́run á sì fi ẹ̀ padà bẹ́ẹ̀tì múra sí ibi gíga láyé wà débi gíga lórúkọ Jésù. Hey! Give me the music! Orí mi ti dàrú. Àwọn ìyá wa tuntun pọ̀ wọ́n wọ́n sọ èmi náà wá sọ orí mi ti dàrú. Ẹnìkan ní láti wá sí fún ẹnìkan. Ẹ̀ẹ́dì rọrùn lálẹ́ yìí. Èmi náà wá sọ, mo ti yá wèrè. Ẹ̀rọ mọ̀ bó sá. Ẹ̀ẹ́dì náà bò. Ọlọ́run kò ṣe é sọ́kàn. Give it to me! Give it to me! Ẹ̀ẹ́dì ọ̀hún pẹ̀lú ẹ̀wọ̀ àwọn èèyàn ńláńlá Sunday Igboho ti lọ ohun aṣọ àwọn ìyá mi wọ aṣọ Honorable Bọ́lá Ìgè àwọn náà wọ aṣọ màá jọ ní lójú Ọlọ́run kò ṣe é sọ́kọ̀ mi sí Nàìjíríà wọn torí tó bá wà Nàìjíríà bí àdájẹ ti yà wòye màá ní ìyá ẹ̀rọ yà wòye. Tabawo, Honorable ẹ̀wọ̀ singlet tàbí ẹ̀wọ̀ good wọ́n wọ singlet good. Ṣé Bọ́lá Ìgè? Bẹ́ẹ̀ tí wọ́n wọ ṣòkòtò tí wọ́n wọ ṣòkòtò. You did great. Honorable Ìgè wọ́n sọ pé tèmi náà wọ́n sọ pé tèmi. Á jẹ lójú.
ìyàwó ni ẹbí ni wọn wà láì máa bọ̀. Eléré wèrè ni wá, ó lè ní wá. Tá a bá ti rí owó, àmọ́ ìyá wèrè bọ́ sódì ni. Oh my God. Anyway, thank you very much. Ẹ ṣé gan. My name is Sunday Mobalele, one and only. The husband. Tani. Ẹyin. Mi ní bọ́sọ̀kò tó sórí yìí. Thank you very much. Àtẹ́wọ́ bàbádà, àtẹ́wọ́ bàbádà. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ yẹn dáadáa. Wọ́n á bá wa gbé àwọ̀dù ilé Mọ̀mí Joy Ayọ̀ọ́lá ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́. Thank you. Bí a bá dẹ̀ ti ń gbé àwọ̀dù ilé wọn lọ́wọ́. Bí ẹ bá kíyèsí gbogbo àwọn ọmọ tá a mú bí lónìí bí ìyálùmọ́. Àkàtà wọn ló ti jáde wá. Veneton àkàtà wọn ni. Mo ń bọ̀ ẹ jẹ́ kí wọ́n gbà wọ́n tán kí a tó tún béèrè ìbéèrè lọ́wọ́ wọn. Ẹ ṣe mọ́tò. Mo kí gbogbo àwọn ènìyàn pàtàkì tí wọ́n wà ní ìjókòó yìí. Mo kí àwọn adẹ́rìn pòṣónú tí wọ́n ti dá wa lára yá látàárọ̀. Mo kí àwọn eléré orí ìtàgé. Mo kí àwọn akọ̀ròyìn. Gbogbo yìí ni mo kí. Mo wá kí àwọn tí wọ́n fi àmì ẹ̀yẹ dáná lálẹ́gbẹ̀ẹ́. Bẹ̀rẹ̀ láti torí ẹni tó kọ́kọ́ gbà tó fi lórí ẹni tó máa gbà last. Mo kí kú oríire. Mo kí tó ṣe àgbékalẹ̀ àwọ́dù yìí fún yín, àmì ẹ̀yẹ fún yín, mo ní láti sọ̀rọ̀ níbí. Akọni òde àti jáde wọn ti kúrò níbí. Ìyẹn olóyè Sunday Igboho. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbí lẹ́ẹ̀kan, gbogbo wa la tẹ́tí tí à ń gbọ́ ọ̀rọ̀ tí ó ń sọ. Ọmọ Yorùbá àtàtà ni akọni Oòduà Sunday Igboho. Ó ti wà nínú àjìjàgbara tipẹ́. Nínú àjìjàgbara náà láti jọ mọ́ra. A jọ wà nínú struggle yẹn tipẹ́tipẹ́ tí ó ń ṣe ọ̀rọ̀ ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tí a fi bára wa nínú òṣèlú. Ọ̀rọ̀ tí ó sọ níbí ẹ̀rí pé olóṣèlú lè mi wọ́n dẹ̀ wo gbogbo bí èmi nìkan náà ni mo fẹ́ ríra mi tó jẹ́ olóṣèlú tó wà bí. Ẹ wá má jẹ́ ká ṣì ọ̀rọ̀ yẹn gbọ́ wípé olóṣèlú kan ni Sunday Igboho ń bá wí, olóṣèlú kan ni Sunday Igboho ń ta sí rárá o. Ẹ má jẹ́ kí a sì gbọ́ pé ọba kan ni Sunday Igboho ń fi ọ̀rọ̀ tó ń sọ ló fi ń bá wí, ọba kan ló fi ń takò àbí ó múra ìjà sí ọba kan nílẹ̀ Yorùbá torí pé tí àwọn èèyàn ó bá bẹ̀rẹ̀ sí ní túngbà míì wọ́n lè tú bí ó ṣe wí pé níbi báyìí báyìí lè ó bú kábíyèsí bí báyìí báyìí ó bú ọba kan báyìí ó bú olóṣèlú kan báyìí wọ́n á dẹ̀ wá máa rò pé ṣé ìdè náà dẹ̀ wá ń bẹ̀ torí máa wà bẹ̀ kò rí bẹ́ẹ̀ o torí mi ò rí pé nínú gbogbo tó sọ kò dárúkọ ọba kan báyìí wípé ló ń fi ọ̀rọ̀ bá wí ṣùgbọ́n ọ̀rọ̀ tó jọ kan gbogbo wa nílẹ̀ Yorùbá ni ìdí méjì lèmi ṣe wà ń kílè yìí ìdí àkọ́kọ́ ni wípé àwọn tó ń gbé ètò ìkàlẹ̀ wọ́n fi ń ṣe ìgbélárugẹ
ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń fi ṣe ìmọrírì àwọn tí wọ́n ti ṣe nǹkan ìwúrí ní ilẹ̀ ìtọ́jọ́ ọmọ Yorùbá àtàtà wọ́n ti ṣe nǹkan ribiribi ìdí ẹ̀ tí mi ṣe wà mí nìyẹn nígbà kan díẹ̀ tó dárúkọ akọni Oòduà fún mi pé ọ̀gá ọ̀gá mọ̀ nípa ètò yìí iná ṣe gbé mi dìde láti wá síbi kí àwọn tí wọ́n bá máa wò tí ò bá sí bí kí ọ̀rọ̀ máa yé wọn. Mo ní láti sọ fún akọni Oòduà kan pé kó má ti lọ kí n lè sọ̀rọ̀ kó tó di pé ó máa lọ bẹ̀ tó sáà ní ibi tí òun lọ gbọ́dọ̀ lọ ni. Ajìjàgbara ọ̀rọ̀ Yorùbá nation ó ṣe tẹ́lẹ̀ fẹ́ lè dá sí gbogbo adájọ́ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀. Ọlọ́run ó jẹ́ kí ó ṣeé ṣe o ilẹ̀ Oòduà yóò gbé gbogbo wa o bí ìyẹn sì jẹ́ nìyẹn. Mo ní láti kí àwọn kan ṣe àgbékalẹ̀ ètò yìí púpọ̀ torí pé tẹ́ bá wo àwọn tí wọ́n ti ń fún ní award oríṣiríṣi award ló wà award míì wà tó jẹ́ pé èèyàn máa ń lọ fowó rà ní bẹ̀tì mo rí wípé àwọn tí wọ́n ń pè tí wọ́n fún ní award yìí àwọn tí wọ́n ti làmìlaka ní ilẹ̀ Yorùbá pẹ̀lú nǹkan tí wọ́n ṣe tán gbé dání mi mo kí oríire púpọ̀ ní orúkọ Ògo Yorùbá award Ọya mo ń gbé àmì ẹ̀yẹ yìí fún ìyá wa Joy Ayọ̀lá Ọ̀rọ̀kọ̀ fún takuntakun tí ẹ ti ṣe ní ilẹ̀ Yorùbá fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá mo kí ẹkú ẹ̀yìn àti ìpàdé ẹkú congratulation ẹkú rẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ìgbà fún lọ kí mọ́mí kí wọ́n máa sọ tí wọ́n ìpọ́n àwọn Ògo Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó jẹ́ kí ọjọ́ ìdí kò ṣe ṣe. Àṣeyàn lè ṣe àgbo kó bá àwọn òdì nínú ẹ̀. Ilé ìkọjá ìmọ̀ mi àti òye orí mi. Ẹ̀yin tẹ́tí máa ń kúrò mi tipẹ́tipẹ́ lórí àwọn programs mi. Òótọ́ ẹ máa ń gbọ́jọ́ Adékúnlé Adéjàre bẹ́ẹ̀ ni stage name mi nìyẹn. Aya Ọ̀rọ̀pọ̀ ni mo jẹ́ Joy Olútósìn Ọ̀rọ̀pọ̀ ní orúkọ ọkọ̀ tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọ́dì yìí. Ọlọ́run tó sọ wípé ó ṣì kù nígbà tára yóò rò pé ó ti tán. Mo fẹ́ fi àwọ́dì mo fẹ́ fi sọ ọ̀pọ̀ Káyọ̀dé Michael Ọ̀rọ̀pọ̀. Ó ní èjìká tí ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mi ká ní ẹ bọ́ ìyàwó yìí. Ó dúpẹ́ gan ni ó ní pé ibi tí mo délé ni ó jẹ́ mi ó dẹ̀ yẹ gbogbo àwọn tó wà láyé ká mi wípé mi ò dá ṣe o pẹ̀lú support mi nítorí náà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe sá o abábọ́ mi dùgbẹ́. Inú mi dùn gan fún àwọn tí wọ́n ṣe àwọ̀dì pé wọ́n iṣẹ́ ọ̀rọ̀ owó is not really about the money wọ́n rí lè wo àwọn tó ń make an impact wọ́n dẹ̀ appreciate nínú ìdíje wọn ilé tó ṣe kò ló bí àṣẹ àmín àti ríra àtúnṣe máa ríra sí.